àbọ̀rú àbọ̀yè àbọ̀ ṣíṣẹ́ o. Mojúbà Olódùmarè, ọba kọ́dá, ọba ṣẹ̀dá, ọba tẹ́ni lẹ́gẹ́lẹ́gẹ́ forí ṣàgbéjì omi. Mo ṣèbà àwọn Irunmole wa, igba Irunmole òjìkọ̀tún, igba Irunmole òjìkòsì. Mo ṣèbà àwọn tí Olódùmarè gbélé ayé lé lọ́wọ́. Mo ṣèbà bàbá, mo ṣèbà yèyé, mo ṣèbà olúwo, mo ṣèbà ojúgbọ̀n, mo ṣèbà gbogbo akọni Ifá pátápátá. Mo ṣèbà ọmọdé, mo ṣèbà àgbà, mo ṣèbà oyún inú, mo ṣèbà ṣẹ́ẹ̀dí, mo ṣèbà ilẹ̀ ọ̀gẹ́rẹ́ afọkọ́yẹrí alápòore tí ọmọ aráyé ń pè ní alápòkà. Mo ṣèbà gbogbo ẹ̀yin ìyá mi àti ẹ̀yin bàbá mi tí ẹ máa join wa ní àsìkò yìí, àti ẹ̀yin ìyá mi àti ẹ̀yin bàbá mi tí ẹ máa join wa lẹ́yìn ètò yìí. Ṣé dáadáa ni mo bá yín o, ẹ kú déédéé àsìkò yìí. Ẹ wo Nigerian time ti yàtọ̀, so mo máa ń wà a little bit confused. Kódà olúwo mi tó fẹ́ ṣe ètò fún wa, àwọn lọ́ṣẹ̀ṣẹ̀ wá rán mi létí pé ṣé àṣetò yìí mọ́ ni. Mo ti rò pé it's going to be in the next 1 hour actually. Ọlá boss, ẹ káàbọ̀ bàbá mi, ẹ kú déédéé àsìkò yìí, ẹ kúrọ̀lẹ́ lọ́dọ̀ yín. Ṣé dáadáa ni mo bá yín o. Ẹ̀kọ́ afẹ́kọ́ ẹ̀kọ́ ní ìrọ̀lẹ́ yìí, àdẹ̀nígbé àsìkò yín jù. So ètò tí mo sọ fún yín pa ẹ̀ pé àwọn kan ti ń béèrè, àwọn kan ń béèrè torí wípé wọn ò mọ̀, torí wọ́n wà curious. Ẹ ṣé bàbá mi Òkèdìran Moruf, ẹ káàbọ̀. Wọ́n ń béèrè torí pé wọ́n fẹ́ mọ̀. Àwọn míì ń béèrè torí pé wọ́n fẹ́ máa fi bu ẹnu àtẹ́ lu ìṣẹ̀ṣe. Ṣóyé yín. So àti kíní àti kejì, àtẹni tó ń béèrè torí pé wọ́n fẹ́ fi ẹnu àtẹ́ lu ìṣẹ̀ṣe, àtẹni tó ń béèrè torí pé wọ́n fẹ́ mọ̀, gbogbo wa ni a máa mọ̀ ní alẹ́ yìí. Èmi tí mò ń bá yín sọ̀rọ̀ yìí gan, díẹ̀ ni mo mọ̀ nípa ẹ̀. Ṣó ti yé yín. So àti bẹ̀rẹ̀ ní ẹni please let's know the time. Àti ètò yẹn ti bẹ̀rẹ̀ báyìí. Ẹ wo topic lórí ọ̀dọ̀ mi. Ẹ̀sìn wo ni àwọn Irunmole wa àtàwọn òrìṣà wa, àwọn tí Olódùmarè kọ́kọ́ dá, àwọn tí Olódùmarè kọ́kọ́ rán wá sílé ayé láti wá tẹ̀lé ayé dó. Ẹ mọ̀ gẹ́gẹ́ bí believe ti wa, gẹ́gẹ́ bí ọmọ kóòtù òjìrè, gẹ́gẹ́ bí oníṣẹ̀ṣe. Olódùmarè ó dá àwọn Irunmole tó pọ̀ rẹpẹtẹ. Marita máa ní igba Irunmole, igba Irunmole, Irunmole òjìkọ̀tún, igba Irunmole òjìkòsì. Ọ̀pọ̀ rẹpẹtẹ. Àwọn bàbá ẹ má wọ̀rẹ́ wọ́n máa bá wa yànnàná ẹ̀ dáadáa ń bí. So Olódùmarè rán wọn wá sílé ayé láti wá ṣètò ilé ayé kí ó tiẹ̀ tó dìgbà pé wọ́n ń bímọ, kó tó di wípé àwọn èèyàn ń bẹ̀rẹ̀ sí ní bímọ. Ṣé understand? Torí according to history àwa ọmọ kóòtù òjìrè tó wà nínú Ifá, torí Ifá ni olùtọ́nà tiwa. Ifá lẹ ti máa rí creation story ilẹ̀ kóòtù òjìrè, kò ń ṣe inú ìwé kankan. Inú Ifá ibẹ̀ lẹ ti máa rí. Ṣé understand? So according to Ifá, bí Olódùmarè ṣe rán àwọn Irunmole yẹ, ìgbà tí wọ́n wá sílé ayé táwọn lọ́kọ́kọ́ wá pẹ̀lú àwọn tí Olódùmarè rán pẹ̀lú wọn pé kó wá máa ṣe ilé ayé, kí ni ẹ̀sìn wọn ni wọ́n ń sìn? Òun ni a lot of people ń béèrè. Ó dẹ̀ make sense. Ogbó àtọyín bàbá Star Wizzy, ẹ káàbọ̀ sà. So ẹ̀sìn wọn ni wọ́n ń sìn nígbà yẹn. A lot of people are so curious. Èmi gan mo wà curious, mo fẹ́ mọ̀ mọ̀. Mo ti mọ̀ little but mo fẹ́ mọ̀ mọ̀. So bàbá wa Ifasooto, ọmọ máa bá wa yànnàná ẹ̀. Ìyá mi Ọlájùmọ̀kẹ́, Ogbó àtọyín, ẹ káàbọ̀, ẹ káàbọ̀. Ẹ jọ̀ọ́, ètò yìí ètò tí ó máa kọ́ oríṣiríṣi lọ́gbọ́n ni. Bàbá mi Ògidì ọmọ Yorùbá, ẹ kú gbogbo ìgbà, mo kí yín sà, ẹ káàbọ̀. You are welcome on board. Ẹ bá wa share show yìí so that ó máa kan àwọn tó ti ń béèrè irú question yìí, ó máa kan gbogbo wọn lára, àtàwọn tí wọn ò tiẹ̀ ronú lọ bẹ̀rẹ̀. Wọ́n máa lè kọ́ ẹ̀kọ́ kan àbí èkejì. Ẹ bá share sórí WhatsApp group tẹ́ bá wà, orí anywhere shareable. Please play more of Ìṣẹ̀ṣe music.
èmi ò iṣẹ́ music náà mo máa play ṣe rí mi play any music. I lè play any music though, but most of my music is always ìṣẹ̀ṣe anyway. So ẹ jẹ́ ká má fi ọ̀rọ̀ gùn. Bàbá mi Ifasooto mi mọ̀ bóyá ẹ ti wà láàrin wa, ká má waste time jù torí mo mọ̀ pé ọjọ́ ti lọ ní Nàìjíríà. Ẹ bá mi ṣe hello tẹ́ bá wà ńbẹ̀ kí n gbé yín wọlé ká ṣe pápápá kí má waste time yín àti àwọn tí wọ́n ń wò wá. Ẹ jọ̀ọ́ ẹ bá wa sí èso yìí, ó wà very very important. Ẹ bá wa share káwọn èèyàn kan wá kọ́gbọ́n, kan wá mọ irú ẹ̀sìn tí àwọn irúnmọlẹ̀ wa, àwọn òrìṣà wa tí wọ́n ń sìn nígbà tí wọ́n wà nílé ayé. Ṣé àwọn irúnmọlẹ̀ wa, ṣé àwọn irúnmọlẹ̀ wa làwa nìkan là ń sìn ni? Ẹ mọ̀ pé mi máa ń sọ fún yín lórí ètò wọn ni pé Elédùmarè ni gbogbo wa ń sìn. Ṣé understand? Ṣùgbọ́n through àwọn irúnmọlẹ̀ wa làwa fi ń sin Olódùmarè because a lè pa gìrì. Àwa akéré. Ṣé understand? Àwa kéré sí ẹni tó lè ní pé a fẹ́ lọ máa confront Olódùmarè direct. Ṣó ti yé yín? But through àwọn irúnmọlẹ̀ wa, through àwọn tí Olódùmarè rán sí wa, through àwọn tí Olódùmarè ní pé kí wọ́n ṣẹ̀ wá sí ilé ayé, tí wọ́n ṣẹ̀ àwa, àwọn ló ṣẹ̀ àwa sí ilé ayé, through wọn làwa fi lè sin Olódùmarè. Ṣé understand? Olódùmarè ò kí ń ṣe ẹni tẹ́kan lè pàgìrì gbìgbìgbì. Àwọn ẹlòmíràn sọ pé àwọn bá Ọlọ́run mutí, àwọn ẹlòmíràn ní àwọn bá Ọlọ́run sọ̀rọ̀ wọ́n náà wọ́n gbogbo yẹn lámbà ni. Ẹ má lọ fọ́. Tó ti yé yín, kò sí ẹ̀dá alààyè tí wọ́n bí jáde nínú obìnrin tó lè ní pé òun lè máa communicate pẹ̀lú Olódùmarè one on one. Ẹ tó bá sọ pé Ọlọ́run bá mi sọ̀rọ̀ pé kíríkan irọ́ ni, irúnmọlẹ̀ ló bẹ́ẹ̀ sọ̀rọ̀ o mọ̀ ni. O bóyá o understand. Irúnmọlẹ̀ ló bá ẹ sọ̀rọ̀ kì í ṣe Olódùmarè. Because àwa ní nǹkan tá fi lè connect directly sí Olódùmarè. Wọ́n bí àwa ni. Ṣé rá àwọn irúnmọlẹ̀ yìí kò sẹ́nibọ̀dì tó bí wọn. Ìgbà tó lè máa padà síbi tó ti wá náà, wọ́n kú bí àwa èèyàn ṣe máa ń kú. Ṣé understand? Bọ́n ṣe wá náà ni wọ́n ṣe lọ. Wọ́n kú bí àwa èèyàn ṣe máa ń kú. Ìgbà tó ló ẹ káàbọ̀ ìyá mi bélòbélò. Mọ́gàjí Ọládípọ̀ mo kí yín, ẹ̀yin bàbá mi, ẹ̀yin ìyá mi Bídèmí Bọ́lógun, mo kí gbogbo yín pátá, kò sẹ́nibọ̀dì tí mi ò kí o. Mo kí gbogbo yín ẹ káàbọ̀, ẹ jọ̀ọ́ ẹ bá wa share show yìí. A fẹ́ kọ́ nípa bí ẹ̀sìn wo ni àwọn irúnmọlẹ̀ wá ń sìn. Number one, nǹkan tí a lot of people tí wọ́n ṣe ń béèrè àjẹ́ tí ìbẹ̀rẹ̀ show ẹ ti ń dà mí star bàbá Star Wizzy, ẹ ṣé o, mo dúpẹ́ o, ibi tẹ́tí mówó náà kò ní tán bẹ́ẹ̀. Nǹkan táwọn a lot of people ṣe ń béèrè kìíní ni pé number one, they don't have as in àwọn tí wọ́n ń béèrè láti fi ba ìṣẹ̀ṣe jẹ́ ni mò ń sọ o. Wọ́n compare ara wọn pẹ̀lú irúnmọlẹ̀. That's number one. Pé ìgbà ẹ̀yin tẹ́ pé àwọn tẹ́ ń pè ní irúnmọlẹ̀ yín, àwọn tó jẹ́ bàbá yín, kí làwọn ń sìn? Ṣé nǹkan ìgbà tẹ́yin ń sìn wọ́n? Ṣé irú ẹ̀sìn wo làwọn ń sìn? Kìnìkan ṣe understand? But àìlóye òun ló ń ṣe a lot of people. Ṣó ti yé yín? Àìlóye because tẹ́ ẹ bá sọ fún wọn wípé Ògún kọ́ lọ́lọ́run, Ṣàngó kọ́ lọ́lọ́run, Ọ̀ṣun kọ́ lọ́lọ́run. Ṣé understand? Ọ̀rúnmìlà kọ́ lọ́lọ́run. Òjíṣẹ́ Olódùmarè ni wọ́n, òjíṣẹ́ Ọlọ́run ni wọ́n. Wọn ò ní dá yín lóhùn o. Wọ́n máa ní irọ́, Ògún lọ́lọ́run wọn, Ṣàngó lọ́lọ́run wọn. Ẹ mọ̀ pé àwọn Christian náà máa ń sọ pé àwọn mìíràn jẹ́wọ́ wípé Ògún lọ́lọ́run wọn. Àwọn mìíràn jẹ́wọ́ wípé Ṣàngó lọ́lọ́run wọn. Àwọn mìíràn jẹ́wọ́ wípé kíníkan lọ́lọ́run wọn. Àwa ń jẹ́wọ́ rẹ̀ pé ìwọ lolúwa. That is defamation of character. Tó bá yẹ pé èèyàn fẹ́ sùn èèyàn fún defamation of character ń sìn, àwọn tẹ́ ń sọ wípé wọ́n jẹ́wọ́ pé Ògún lọ́lọ́run wọn yẹn, ẹ ti defame character because they have never told you wípé Ògún lọ́lọ́run wọn is a wrong song. Orin tó wrong totally ni. Because they have never told you wípé Ògún lọ́lọ́run wọn. Bàbá mi Ifasooto ẹ káàbọ̀, ẹ request kí gbé yín wọlé lẹ́sẹ̀kẹsẹ̀. Ṣó ti yé yín? But ẹ̀yin máa sọ fún wọn pé Ògún lọ́lọ́run wọn, Ṣàngó lọ́lọ́run wọn.
òjíṣẹ́ Olódùmarè ní Ṣàngó àtògún àti Ọ̀ṣun, gbogbo àwọn irúnmọlẹ̀ wa pátá òjíṣẹ́ Olódùmarè ni wọ́n. Bàbá mi Ifádáre, ẹ káàbọ̀ sà, gbogbo àtọyìn sà, ẹ ṣé mo dúpẹ́, ẹ káàbọ̀, thanks for joining. Sọ fún yín pé Ògún lọ́lọ́run àwọn, bọ̀tẹ̀ yín máa insist lẹ́yìn show yín ṣe sì máa ráwọn àfa àkọ́tọ́ ti gbọ́, ọ máa gbọ́ show mi yìí o, àtàwọn pásítọ̀ kan máa gbọ́ show mi yìí o, ọ máa sọ pé àwọn oníṣẹ̀ṣe Ògún lọ́lọ́run, Ṣàngó lọ́lọ́run, wọ́n forí balẹ̀ kíníkan fún kíníkan òun lọ́lọ́run. No, ẹ̀yin bàbá bá àwa láàní nǹkan wa, nǹkan tá a bá sọ fún yín pé bẹ́ẹ̀ ló ṣe jẹ́, bẹ́ẹ̀ ló jẹ́. Nǹkan tó wà nínú Kùránì yín bó ṣe kọ síbẹ̀ ni àwọn èèyàn bá yín pè náà. Ṣó ti yé yín? Tó bá sọ pé okay o, wọ́n ní pé ẹni tí kò bá gba ẹ̀sìn Islam o, pé ó máa lọ ó máa lọ sínú náà o, because ẹ̀sìn Islam nìkan ni Allahu ló yọ́nú sí o. Ó wà ń bẹ́ẹ̀ náà, wọ́n parọ́ mọ́ yín. So táwa bá wá sọ fún yín wípé Ògún ò ń ṣe Ọlọ́run wa, ẹ̀yin náà ẹ bá wa gbà á bẹ́ẹ̀. Nǹkan tá a sọ ni nǹkan táwọn bàbá wa tí wọ́n fún wa nìyẹn. Ẹ ṣé bàbá Mr. Wizzy, I really appreciate you. Ṣó ti yé yín? So ẹ má jẹ́ ká waste time jù. Bàbá mi Ifasooto ẹ request àbí ṣé mi ni màá gbé yín wọlé ni? Ẹ mọ̀ pé kíní yóò tí mọ́ra jù. Ẹ jẹ́ n wò ná. Ẹ request kí n gbé yín wọlé. Ẹ tẹ request torí èrò pọ̀ níbí báyìí. Ẹ tẹ request ká bẹ̀rẹ̀ ètò lóní pẹrẹwu. A fẹ́ mọ̀ ṣé kí ni ẹ̀sìn wo ni àwọn irúnmọlẹ̀ wa ń sìn nígbà tí wọ́n wà nílé ayé? A fẹ́ mọ̀ ní èní pé ẹ̀sìn wo ni àwọn irúnmọlẹ̀ wa ń sìn nígbà tí wọ́n wà ní ilé ayé. So bàbá wa Ifasooto okay, like mo ti rí wọn. Mo ti àdín báyìí, accept. Bàbá wa máa tan ìmọ́lẹ̀ sí i. Wọ́n á bá wa tan ìmọ́lẹ̀ sí dáadáa bó ṣe jẹ́. Ṣé bàbá Ọlá Peter ẹ má request babaláwo wa, bàbá wa Ifasooto, àwọn ló fẹ́ bá wa ṣètò lénìí, àwọn nìkan ni a fẹ́ gbé sókè ní alẹ́. So àwọn là ń dúró dè kí wọ́n join wa. So ibẹ̀ láti máa mọ̀ lénìí pé okay o, ṣé tòótọ́ ni àwọn irúnmọlẹ̀ wa ìgbà tí wọ́n wà láyé wọ́n ní ẹ̀sìn? Okay, tó bá jẹ́ pé wọ́n ní ẹ̀sìn, irú ẹ̀sìn wo ló ń sìn? Báwo ni wọ́n ṣe ń sin ẹ̀sìn náà? Báwo ló ṣe ń ṣe gbogbo ẹ̀ tí wọ́n ń ṣe? Because to me o, kí máa ẹ jẹ́ máa parabolating lọ́lẹ̀ kí bàbá tó wọlé. To me, èmi believe wípé àwọn irúnmọlẹ̀ wa, àwọn ló hand over nǹkan tí wọ́n ń ṣe. Ẹ mọ̀ pé àwọn babaláwo, àwọn bàbá wọn máa ń pè àwọn irúnmọlẹ̀ ní aláṣekù. Bàbá Ifasooto, ẹ jọ̀ọ́ ẹ bá mi kọ sí orí comment section tó bá jẹ́ pé ẹ ní difficulties láti wọlé ká mọ another means tá fẹ́ lò. Ṣé ní difficulties láti join ni àbí ẹ tí rẹ̀ jẹ́ kí n mọ̀ sà bàbá mi. Torí mo ti add yín but ó ní ẹ respond. So bóyá kẹ́yìn náà request fúnra yín so that màá lè add yín. So ọ máa ń pe àwọn irúnmọlẹ̀ wa, àwọn babaláwo, àwọn oníṣẹ̀ṣe, àwọn bàbá wa, ọ máa ń pe àwọn ìyá wa, ọ máa ń pe àwọn irúnmọlẹ̀ wa ní àwọn aláṣekù. Ṣó ti yé yín? Ọ máa ń pè wọ́n ní àwọn aláṣekù wa. Ṣó ti yé yín? So èmi o, gẹ́gẹ́ bí àwọn ẹ̀kọ́ díẹ̀díẹ̀ tí mo ti kọ́ sí, ẹ mọ̀ pé à ń kọ́ ẹ̀kọ́ sí lójoojúmọ́ ni. Ẹ mọ̀ pé àwa ń kọ́ ẹ̀kọ́ sí lójoojúmọ́ ni. Ẹ mọ̀ pé ìṣẹ̀ṣe kì í ṣe ẹ̀sìn tí wọ́n máa ń polongo pé wá gbà nìkan sáyé rẹ̀ ò wá kiri ṣoore. Ọ̀n polówó ẹ̀sìn ìṣẹ̀ṣe. Kì í sọ pé ẹni tó bá jókòó sí kọ́nà kan tó study ẹ̀sìn ìṣẹ̀ṣe torí pé òun fẹ́ ṣe, ó lè wá kó sọ wípé nǹkan tẹ́ ń ṣe yìí ẹ fi hàn mí mo fẹ́ ṣe, ní lè dànù. Ṣó ti yé yín? Ní lè. Ká sọ pé kéèyàn kan máa ṣe wàásù kiri pé tó bá ti ṣe sìn yìí inú náà ló ń lọ straight. Kò sí ìyẹn níṣẹ̀ṣe o. Ṣó ti yé yín? Kò sí ìyẹn nínú ìṣẹ̀ṣe. Kódà ìwọ tó jọmọ kóòtù òjìrè gan, tó bá ṣe ẹ̀sìn ìṣẹ̀ṣe gan,
sí lọ́nú iná kò Elédùmarè ò promise wa ní iná pé torí pé tá a bá ṣe ẹ̀sìn ìṣẹ̀ṣe ṣó ti yé yín as a matter of fact ẹni tó bá ṣe ẹ̀sìn ìṣẹ̀ṣe ó ń ṣe fúnra rẹ̀ ni because ìwọ ló ní a lot láti benefit jù ṣe ti understand tó o bá ṣe ní ayé tó wá yìí wàá tún ṣe láyé mi tó bá wá that is our own belief pé àwa ń lọ à ń bọ̀ ni à ń recycle ni báwọn èèyàn bó ṣe ń lọ báyìí lọ́tún máa bí wọn padà ọmọ tó bá ti parí nǹkan tó lódùmarè fẹ́ kó wá ṣe nílé ayé wàá lọ wàá tún padà ṣó ti yé yín so if you don't do it in this lifetime you will still come back in another life o lè má mọ̀ pé wọ́n náà ló padà bẹ́ẹ̀mi ṣe máa ń sọ yìí mo máa ń sọ fún mo ní pé èmi believe pé ìyá kan tó ti wá rí ni èmi máa ń sọ fúnra mi ṣe understand. èmi fúnra mi gan personally ẹ jọ ẹ hold on. mo rò pé bàbá Fásóòtọ́ ni ṣé bàbá Fásóòtọ́ ẹ wọlé fa ẹ má gbé wá sí ṣó ti yé yín ẹ má bínú mo ti padà dé so èmi máa sọ fáwọn èèyàn wípé èmi yìí mo ti wá rí èmi máa ń sọ because ó láwọn nǹkan tẹ́mi fúnra mi máa ń ṣe tó jẹ́ wípé tí bá ti ṣe tán máa wá jókòó máa wò báyìí pé ṣé mi ni mo ṣe kinní èmi fúnra mi kì í ṣe nǹkan tí ò dáa o nǹkan tó jẹ́ wípé normally mo believe pé kò yẹ kí n lè ṣe with my age with my little knowledge tí mo ní so mo ò gbà àṣé mi ni mo ṣe kinní ìṣá so most time I will be so proud of myself but even as good as I need a request I've been waiting for your request mo ti add yín but I see that you are here a request kí n gbé yín wọlé so mo máa wò pé I will be so proud of myself but at the same time lẹ́yìn ìgbà tí mo bá wà proud of ara mi pé mo ṣe kinní yẹn tán màá wá jókòó máa tún wá wòra mi pé ṣé mi náà mo ṣe kinní ìṣá ṣe understand so I believe wípé ṣe mo ti wá sílé ayé yìí rí mi ò complete iṣẹ́ mi náà Ọlọ́run l'Elédùmarè ṣe dá mi padà ṣó ti yé yín bàbá Fásóòtọ́ yá ẹ wọlé o mo rí pé sọ pé I'm here mo rí pé sọ pé I'm here I sent request okay I send the request again mo ti wọlé adúpẹ́ o Nigeria network èmi ò gbọ́ yín ẹ sọ̀rọ̀ sókè fa mo ti wọlé o gbọ́ yín o ẹ sọ̀rọ̀ sókè fa mo ti wọlé o gbọ́ yín mo ti wọlé láùdà ẹ sọ̀rọ̀ sókè mo ti wọlé o ṣọ́ńgọ́ báyìí ṣé lọ́dọ̀ yín ni àbí lọ́dọ̀ wa àgbọ̀ yín o very low ẹjọ́ ẹ̀yin èèyàn ṣe ń gbọ́ wọn ẹyẹ sọ̀rọ̀ kò láàdù bó ṣe máa ń láàdù o bó ṣe máa ń gbóhùn yín fàfàfà èmi ò gbọ́ o àbí látọ̀dọ̀ mi ni gbogbo kíní mo ti yí sókè tán ṣé wọ́n láwọn ń gbọ́ yín wọ́n láwọn bí a kì í wọlé padà ó yẹ ẹ lọ kẹ wọlé padà ẹ ń gbọ́ wọn ó dáa ọlọ́wọ́n ń gbọ́ yín bọ̀ èmi ò gbọ́ yín kò ní wọ́ọ̀kì tèmi ò bá gbọ́ yín fà ẹ wọlé padà ẹ jẹ́ ìrìn àdì yín padà. òkè ọlọ́wọ́n ń gbọ́ yín kí wá ló dé tèmi ò gbọ́ yín òkè ẹ jẹ́ ká wò bóyá nísìnyí tẹ́ ti wọlé báyìí ó yẹ sọ̀rọ̀. ṣé ẹ ti ń gbọ́ báyìí. ó dáa á manage ẹ̀ àwọn èèyàn láwọn ń gbọ́ yín dáadáa wọ̀ èmi ò gbọ́ yín sọ ẹ jẹ́ ẹ manage ẹ̀ bẹ́ẹ̀. ìyá fáníkà mo dẹ̀ ti bẹ̀yìn. ẹ jẹ́ ẹ manage ẹ̀ tó o bá bá àbọ̀rú kí lẹ wí. wọ́n ní check your side. mo ti ṣẹ́ẹ̀kì rẹ̀ o mo ti ṣẹ́ẹ̀kì rẹ̀ kò sọ ẹ má wọrí màá lò bẹ́ẹ̀ ẹ jẹ́ ń lò bẹ́ẹ̀ kí n má waste time èyí tó wà important ni wípé àwọn èèyàn ń gbọ́ yín tó ti yé yín but
ṣé tá bá wá parí mo wá máa show dáadáa lórí Facebook ṣá. ṣẹ́mọ̀ kan ṣe ní fóònù ẹ wá méjì tó wáyé pé bá ní fóònù méjì bí akẹ́rẹ́ kejì gbọ́ wò. kí lẹ wí. ṣe ní fóònù tó bá yẹ pé ní second phone kẹ́ẹ̀fì kan gbọ́ wò it's fine no. mo ń gbọ́ ó clear bíbá. so ó ti lọ báyẹn. ó clear ní fóònù kejì so omi ìpó wà òkè nìyẹn ẹ má wọrí omi ìpó wà òkè nìyẹn ẹ jẹ́ ká continue. ó yá. So àbọ̀rú àbọ̀yè àbọ̀ ṣíṣe o olúwo mi tí mo máa ń lóìsì trip fún yín ní ẹgbàá ẹ bá ti wo orí show mi báyìí inú mi máa ń dùn tó bá gun ẹṣin nínú mi báyìí mo máa ń be happy ni ẹ ṣe tẹ wá àyè nínú àìráyè pé ẹ busy o tẹ bá wa wá ṣe ètò yìí so ká má rojọ́ jù ẹ mọ̀ pé lẹ́jọ́ ni àwa báyìí kọ́ ló ń ṣàánú wa ẹ jẹ́ ká go straight to the point ẹ̀yin ọdún ní ẹ̀kí ṣàìmọ̀ fọlọ́kùnṣùpọ̀ ẹ̀rọ káwọn àti nínú followers báyìí tí wọ́n lè máa mọ̀ yín tẹ́lẹ̀ so ẹ kàn bá wa rọra ṣe introduction yẹn ní ráńpẹ́ kẹ̀dẹ̀ take over the mic ká bẹ̀rẹ̀ ètò ẹ ṣé bàbá mi. ẹ ṣé mo dúpẹ́ fún àǹfààní gbogbo ẹ̀yin tí ẹ bá ń wò mí ọdún mi kì í ṣe àìmọ̀ fọlọ́kọ tàbá rí yàn tó jẹ́ pé bóyá ó ti gbọ́ orúkọ yẹn rí tí ó mọ̀ pé èmi kínkínní ni mò ń jẹ́ orúkọ yẹn orúkọ mi náà ni Ifasooto Ifawumi Adeyemo mo jẹ́ ọmọ bíbí ìlú Ọ̀yọ́ Aláàfin òjòpàṣẹ kẹrẹmọdé ọmọ Àtìbà Ọ̀yọ́ gangan ni adé wà ìran bàbá tiwa òkúra dé rí mo jẹ́ babaláwo mo jẹ́ oníṣòwò ẹ jẹ́ kí n sọ mo dẹ̀ tún jẹ́ òṣèré orí ìtàgé ẹ ṣeun. ẹ ṣe fún introduction yẹn ẹ má wọrí o ẹ̀yin àǹtí mi ẹ̀yin sísá mi wọ́n ti má rí o so ẹ̀yin tẹ́ bá ń wọkọ tẹ́ ẹ̀ wá babaláwo ẹ lè sọ fún wọn pé ẹ̀ ń wá kọ́ba yín wá fáìn babaláwo bíi tiwọn bọ̀ kò ń ṣàwọn o torí àwọn ti wà taken Ifá ò dẹ̀ fẹ́ kọ́ fẹ́ yàwó púpọ̀ so ẹ má wulẹ̀ bọ́dà ẹ ṣe gan so bàbá mi ká má waste time jù a fẹ́ sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ pé àní ẹ̀sìn wo ni àwọn irúnmọlẹ̀ wa gẹ́gẹ́ bí ẹ ṣe kọ́ wa pé òkè irúnmọlẹ̀ ni Elédùmarè kọ́kọ́ dá àwọn ni Elédùmarè rán wá sílé ayé láti wá tẹ ayé ìdó láti wá put nǹkan in places nǹkan gbogbo àwọn nǹkan táwọn enjoy ìléni tó ń dùn mọ́ wa tá à understand bó ṣe bẹ̀rẹ̀ àwọn ni Olódùmarè ti kọ́kọ́ rán wá láti wá ṣètò ẹ̀ sílẹ̀ fún wa kọ́tẹ̀ tó lálàkọ́ máa bẹ̀rẹ̀ sí ní bí èèyàn ṣe understand now àwa táwa délé ayé tá à ń sin Olódùmarè through àwọn irúnmọlẹ̀ wa ṣó ti yé yín àwọn kan wá wò pé bó tiẹ̀ jẹ́ wípé à ń sọ fún wọn wípé Olódùmarè là ń sìn o through àwọn irúnmọlẹ̀ wa because àwa èèyàn a lè pa gìrì pé a fẹ́ lọ máa sin Olódùmarè direct ṣe understand ṣùgbọ́n àwọn irúnmọlẹ̀ tó Olódùmarè tó jẹ́ wípé àwọn fúnra ara wọn náà lọ́wọ́ fẹ́nu ara wọn sọ fún àwọn bàbá ńlá bàbá wa pé èèyàn kan wà bí kinní kan wà bí kan tó ń pè ní Olódùmarè tí àwọn gan ò fojú wọn rí ṣe understand àwọn yẹn tú wọn làwa fi ń sin Olódùmarè àwọn kan wá ń bẹ ọmọ wa bèrè ẹni ó dáa Olódùmarè àwọn irúnmọlẹ̀ yìí tẹ́lẹ̀ ń sìn wọ́n tẹ́ ń sin Olódùmarè tú wọn yìí ẹ̀sìn wọn làwọn ṣe gangan nígbà táwọn wà nílé ayé ẹ̀sìn wo ni Ọ̀ṣun ṣe ẹ̀sìn wo ni Ṣàngó ṣe ẹ̀sìn wo ni Ọ̀rúnmìlà ṣe ẹ̀sìn wo ni Ògún ṣe àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nígbà tí wọ́n wà nílé ayé so nǹkan tá a fẹ́ sọ̀rọ̀ lé lórí ní àṣálẹ́ yìí nìyẹn ẹ take over to you sir. ẹ ṣe màmá mi onílé mo bodè kí n tó wọlé àgbàlá gbogbo di oṣù gẹ́gẹ́ bí ajẹ́ òṣùpá ti ṣe forí balẹ̀ fún Ọlọ́run ọba Ifá ní alápàdé rẹ̀ ló fò sókè owó orí ayé lọ sàkúndá fókìtì bàbá sọmọ yìí olúgbó òkìtì bàbá àwádé àósòrò lé wa a tún ti dé lálẹ́ yìí ọ̀rọ̀ ẹnu wa ẹ̀sìn wo ni wọ́n sìn nígbà ayé wọn gangan ìbéèrè tó dáa ni o kódà inú atọ́kùn wa yìí inú wọn ò ní bàjẹ́ Elédùmarè ló bá mi kún yín ẹ̀yin tẹ́ bá ṣe ń jẹun wa lórí ṣó yìí ẹgbẹ́ bá mi share rẹ̀ lógúnlógún ẹ share rẹ̀ lọ́gbọ̀nlọ́gbọ̀n ẹ share rẹ̀ nígbànígbà
because èmi máa ń sọ nǹkan pé tó bá sọ pé ọ̀rọ̀ tí mò ń sọ lẹ́nu tó bá ní pé kó kẹ́ ẹ́ gbìyànjú kó share rẹ̀ bóyá ẹnìkan wà ní kọ́nà àbí kan tó yẹ pé ó wà nínú ìṣòro kan lọ́wọ́ bóyá ọ̀rọ̀ tá a bá sọ lẹ́nu yẹn bí àánú máa liberate ẹ̀ kó nu problem tó bá wà yẹn fún tọ́pìkì wa pé ẹ̀sìn wo ni àwọn irúnmọlẹ̀ wá sìn nígbà ayé wọn àwọn àgbàlagbà bọ̀ wọ́n ní tí a bá là wọ́n ní kí iye yẹn ẹ jẹ́ kí n gbìyànjú láti tọwọ́ bọnú ọ̀rọ̀ yìí kó lè bá a ṣe yé wa gangan torí pé a lè sọ pé a fẹ́ ṣe linted láì ṣe foundation lé so orí dẹ̀ ni ẹja ti máa ń bàjẹ́ ẹ jẹ́ ká mú ọ̀rọ̀ yìí ní ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ kí ni tá à ń pè ní ẹ̀sìn gangan ẹ̀sìn ní ọ̀nà tí ẹni tó mọ̀ wá ẹni tó mọ̀ wá ẹni tó mọ̀ kádàrá wa ẹni tó ní ìkápá àti agbára lórí wa ẹni tó jẹ́ pé ó lè sọ pé ká máa bẹ ó lè sọ pé ká máa wà tó bá dẹ̀ tún wù ó lè sọ pé ká má sìn mọ́ ìní tá à ń pè ní ẹ̀sìn tàbá dẹ̀ ní ká wo ohun tí à ń pè ní ẹ̀sìn ẹ̀sìn gangan ni tí ẹ̀sìn ní ọ̀rọ̀ orúkọ eléyìí tó wá jẹ́ ọ̀rọ̀ orúkọ tó ń pè ní noun eléyìí tó wá jẹ́ ọ̀rọ̀ ṣe bẹ̀ gangan which is verb òun ni tá à ń pè ní ìsìn ìsìn ní ọ̀nà tí à ń gbà láti fi ṣe ẹ̀sìn fún ẹni tí ó dá gbogbo wa tó ṣẹ̀dá ayé tó ṣẹ̀dá ọ̀run tàbá ní ká wò ta lẹni tó ṣẹ̀dá ayé ta lẹni tó ṣẹ̀dá ọ̀run ta ló mọ̀ wá ta ló mọ̀ wá ta lẹni tó mọ̀ kádàrá wa Elédùmarè náà ni ẹni tó dàbẹ̀ ni wípé ó mọ̀ gbogbo wa ṣùgbọ́n àwọn Yorùbá bọ̀ wọ́n ní èké ló délé ayé tí àṣà di àkómú wọ́n dẹ̀ ní wọn ò fi ọ nílùú òun dárin tó bá dárin náà kalẹ̀ ta ni yóò bọ gbé ẹ jẹ́ kí n kọ́kọ́ sọ̀rọ̀ kan wípé ọ̀rọ̀ èdè àbùkù ní ọ̀rọ̀ tí ò dá ní káwọn èèyàn máa sọ wípé ńgbà kó tó di pé wọ́n kó ẹ̀sìn délẹ̀ Yorùbá point of correction kó tó di pé wọ́n mú ẹ̀sìn àtọ̀húnrìn wá délẹ̀ Yorùbá ni ká máa sọ torí pé kó tó di pé wọ́n kó ẹ̀sìn Christianity àti Islamic religion délẹ̀ Yorùbá láwọn bàbá wa ti ní ọ̀nà tí wọ́n gbà fi ṣe ìsìn sí Elédùmarè ọba tó dá wọn ó kàn jẹ́ pé the system ọ̀nà táwa ń gbà láti fi ṣe ìsìn títí wa ó yàtọ̀ ni torí pé Elédùmarè ó rí àwa gẹ́gẹ́ bí ẹyin lójú àwa kì í ṣe ẹrú Elédùmarè ẹyin lójú lórí wa because ìyàtọ̀ wà láàrin ẹrú àti ẹyin lójú ẹrú ni ó ṣiṣẹ́ tí ó fi sin ẹyin lójú ṣùgbọ́n ẹyin lójú ibi tó bá wù ni yóò yà sí ibi tó bá wù ni yóò nawọ́ sí ibi tó bá wù ni yóò sì kíni ibẹ̀ ni ó fẹ́ ládé ẹrú ni ó lọ sóko ogi ni ó lọ rèé ṣẹ́gi ni ó forí jágbó ni ó ṣe wàhálà sọ́tún ṣe wàhálà sósì tí wọ́n fi bọ́ ẹyin lójú eléyìí tí ṣe ọmọ àwọn àgbàlagbà bọ̀ wọ́n ní ọmọ ọlọ́mọ ni ẹkùn fi bọ́ títí ẹ̀ ìdí nìyẹn tó fi jẹ́ pé lánàá táwọn bàbá mọ́ gbà sin Elédùmarè kò sí dandan kankan wo kò kankan bíbẹ̀ tó bá ti jí láàárọ̀ kó o ṣe ìsìn ṣe Elédùmarè rẹ nípasẹ̀ àwọn irúnmọlẹ̀ tó bá dẹ̀ tún jí lálẹ́ tó bá tún ti fẹ́ sùn padà tó bá rántí ṣe ìdúpẹ́ tó bá dẹ̀ rántí tó bá ti jí láàárọ̀ ọjọ́ kejì gbìyànjú kó o ṣe ìsìn ìwọ tó bá wá rántí ṣe ìsìn ojúmọ́ bóyá ṣe tó ń ṣe òfin ọ láyè láti máa ṣe ìsìn ojúmọ́ ọ̀sẹ̀ ń bẹ láti sọ pé a lè ní ọ̀sẹ̀ fá ọ̀sẹ̀ Ògún ọ̀sẹ̀ Ṣàngó ìwọ tó bá láàyè láti máa ṣe ọ̀sẹ̀ wọn ò ní kó lọ rí máa ṣe ọdún now nígbà ayé àwọn irúnmọlẹ̀ wa torí pọ̀pọ̀lọpọ̀ èèyàn ò gbìyànjú láti wá ìmọ̀ wọ́n wá sọ pé ẹyin wọ́n ń sin Ògún wọ́n ń sin Ṣàngó wọ́n ń sin Fá wọ́n ń sin Ọya ẹ jẹ́ ká gbéra wa pé nígbà tí Ṣàngó gangan ń bẹ láyé ta lòun gangan ń sìn nígbà tí Ọ̀rúnmìlà gangan ń bẹ láyé ta ni Ọ̀rúnmìlà gangan ń sìn nígbà tí ọba ń bẹ láyé ta ni ń sìn nígbà tí àwọn ìyá mi alágbogbo èṣù ń bẹ láyé ta ni wọ́n ń sìn ẹ jẹ́ ká lọ sínú odù mímọ́ fáyì Ọ̀sẹ́bìrẹ̀tẹ̀ Ifá ní yìnyín ní báyà sí òun gangan lè tó wá lálẹ́ ó ní ìrònà lásìkò ọ̀rẹ́ ní sí dúwà fún Ọ̀rúnmìlà bá bó fi Elédùmarè ṣe bàbá ẹ jẹ́ ká fàlà sí stanza yẹn adífá fún Ọ̀rúnmìlà bá bó fi Elédùmarè ṣe bàbá gbogbo oríkì tí àwọn kìrìsìtẹ́nì fi ń kí Ọlọ́run wọn lónìí ọ̀dọ̀ wa ni wọ́n ti gbà á bàbá mi òkè bàbá mi kìíní kan alágbádá iná aláwọ̀ tẹ́lẹ̀ oòrùn ẹ dákun òòṣà wo ló ní iná Ṣàngó ló lágbádá náà aláwọ̀ tẹ́lẹ̀ oòrùn gbogbo oríkì tí wọ́n sọ yìí àwọn irúnmọlẹ̀ wa ló ní nínú odù fáyì wọ́n wá ní wọ́n dífá fún Ọ̀rúnmìlà bàbá lòun ò fi Elédùmarè ṣe bàbá ọ wá ní gbà wá o Elédùmarè ìwọ la gbójúlé ẹ fàlà sọ̀rọ̀ yẹ gbà wá o Elédùmarè ìwọ la fẹ̀yìntì èèyàn kì í gbójúlé Elédùmarè kójú ó ti ní point number 1 nìyẹn
tó túmọ̀ sí wípé Ọ̀rúnmìlà gangan nígbà ayé rẹ̀ Elédùmarè ló ń sìn but ìlànà tí àwọn irúnmọlẹ̀ wá gbà fi sin Elédùmarè ni wípé Elédùmarè jẹ́ ọba kan tó tóbi kábíyèsí Elédùmarè ò kì í ṣe ẹni téèyàn kan lè kù fìrì kànlẹ̀kùnlé rẹ̀ Elédùmarè kàn sẹ́ni téèyàn kan kù fìrì téèyàn kan gbẹnu sókè sọ pé òun fẹ́ máa bá sọ̀rọ̀ ẹnu wo ló fi máa ké Elédùmarè ẹnu tó ti fi láìdí ẹnu tó ti fi kíìsì ìyàwó ẹ ẹnu tó ti fi sọ́ọ̀kì ẹnu tó ti fi mú ọyàn gbogbo ara tó yẹ pé ojoojúmọ́ là ń dẹ́ṣẹ̀ èmi tí mò ń sọ̀rọ̀ yẹ ẹlẹ́ṣẹ̀ ni mí ìwọ tó ń gbọ́ ètò yẹ ẹlẹ́ṣẹ̀ ni ọ́ gbogbo ẹlẹ́ṣẹ̀ ni gbogbo wa ṣé ara wa tó ti dọ̀tí náà láti máa bá Elédùmarè sọ̀rọ̀ àkọjá àyè wa ṣùgbọ́n Elédùmarè ti mọ̀ pé a máa dẹ́ṣẹ̀ á dẹ̀ tún máa tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ lọ́wọ́ òun ó ní kúnkún mọ́ yala ṣòkòtò náà yala dúrà fún Báńgbálà ọmọ Òrìṣà gbogbo tí Báńgbálà bá ṣe Òrìṣà ó fi jẹ́ ó ní gbogbo ẹ̀ṣẹ̀ tá a bá dá ó lóun ó máa forí ẹ̀jẹ̀ wá ṣùgbọ́n tá a bá fẹ́ bá òun sọ̀rọ̀ ó láwọn òun dá àwọn irúnmọlẹ̀ sílé ayé igba irúnmọlẹ̀ ojú kọ̀tún igba irúnmọlẹ̀ ojú kòsì ó ní gbogbo irúnmọlẹ̀ yìí ká máa bá wọn sọ̀rọ̀ àwọn ni wọ́n máa mú rìpọ́ọ̀tì tá a bá fẹ́ ni wọ́n máa mú wá sọ́dọ̀ òun tá a bá dẹ̀ wo sísítẹ́ẹ̀mù yẹn dáadáa gbogbo di sísítẹ́ẹ̀mù tá à ń lò ní òṣèlú wa lónìí yìí àwọn irúnmọlẹ̀ wa ló kó wá sílé ayé àwọn náà kọ́kọ́ dá gbogbo ẹ̀ sílẹ̀ a ní di executive Elédùmarè ní executive òun ni ọba tó ga jù àwọn irúnmọlẹ̀ wa aláwọn tó jẹ́ legislature àwọn aṣòfin aláwọn tó jẹ́ judiciary nínú wọn now ó dàbí kí n fẹ́ bá Tinubu sọ̀rọ̀ nísìnyìí kí n wá gbéra nílé mi lọ́yọ̀ọ́ kí n sọ pé mo lọ sí Àbújá mi lè rí Tinubu bá sọ̀rọ̀ ẹ̀sà mi lè rí bá sọ̀rọ̀ ṣe ń gbé èèyàn lára mi èèyàn bíi tèmi nìyẹn mo gbúdọ̀ follow the normal protocol mo gbúdọ̀ tẹ̀lé the normal step màá follow bí kí n kọ lẹ́tà sí bóyá honourable bóyá sẹ́nitọ̀ ni àwọn ni wọ́n lọ represent gbogbo nǹkan tá a bá láàfẹ́ bẹ́ẹ̀ náà ni Elédùmarè bẹ́ẹ̀ náà ló ṣe ń work now àwọn èèyàn wá ń béèrè pé ẹyin nígbà ayé Ọ̀rúnmìlà báwo ni wọ́n ṣe ń ṣe ẹ má jẹ́ ká gbàgbé wípé Ifá ọ̀rọ̀ tó ní jùtú mẹ́yọ̀ kan lọ ni ọ̀rọ̀ ẹnu Elédùmarè tó fún Ọ̀rúnmìlà fún ìdarí ìtọ́sọ́nà àti ìgbàlà gbogbo ayé nínú fáìlì ni oníkálukú tí wàá mọ kàtígórì wo ni mo wà ẹni tó jẹ́ ọmọ Fá ọmọ Ọ̀rúnmìlà yóò tò lẹ́yìn Ọ̀rúnmìlà ìlànà tó Ọ̀rúnmìlà bá ń tọ̀ ìní yóò mọ follow ẹni tó bá jẹ́ ọmọ Ṣàngó yóò mọ tẹ̀lé Ṣàngó yẹn ẹni tó bá jẹ́ ọmọ Ọbà yóò mọ tẹ̀lé Ọbà ẹni tó bá jẹ́ ọmọ Ọ̀ṣun yóò mọ tẹ̀lé Ọ̀ṣun now tí Ọ̀rúnmìlà gangan bá jí láàárọ̀ kùtùkùtù yóò lọ rèé forí kanlẹ̀ nídìí òkè ìpọ́rí rẹ̀ òkè ìpọ́rí yẹn ló jẹ́ connection láàrin àwa àti Elédùmarè òkè ìpọ́rí ẹnìkọ̀ọ̀kan ni ló jẹ́ connection ló jẹ́ intermediary láàrin àwa àti Elédùmarè a mọ̀ sọ pé Elédùmarè dákun jẹ́ kí n lówó mo fi Ifá mo fi bẹ̀ ọ́ torí pé Ifá jẹ́ ẹyin lójú Ifá jẹ́ Elédùmarè nífẹ̀ẹ́ sí ó dàbí kí èmi àtẹnìkan jọ máa jà nísìnyìí wọ́n á wò pé ta ni Ifásòótọ́ ta ló fẹ́ràn ta ló nífẹ̀ẹ́ sí wọ́n á ní ẹ bá Ìyá Fáníkẹ́ sọ̀rọ̀ Ìyá Fáníkẹ́ wà ní Ifásòótọ́ táwọn bá ba àwọn àgbẹ̀bẹ̀ ni wò oṣù bá mi ní mo gbé fọ́ èmi ló dẹ̀ sí kí ni màá dẹ́gbà compare to kẹ́ni ẹ wá bá mi fún ara rẹ̀ ojú ò ló fẹ́ fi wá bá mi bẹ́ẹ̀ lẹni tó bá jẹ́ ọmọ Ṣàngó náà ẹ jẹ́ ká wo ní tí Odùfá kan sọ fún wa Ògúnlábèdé ó ní abẹ ní bẹ̀rí olú ó ní àtẹ́lẹsẹ̀ ní bẹ́ẹ̀ náà wò ó ní bèbè ìdí iní bẹ kíjì pa ọ̀nà ìdíwá fún Ọ̀rúnmìlà bàbá lọ sí ogungun olú jẹ́bẹ̀ òun ẹ̀rán jẹ́jẹ́ ó ní tí akápò ègún bá jí láàárọ̀ kùtùkùtù ó ní kó rawọ́ rẹ̀ ìgbéjé ó ní yóò mọ bárí rẹ̀ nídìí eégún Elédùmarè sọ fáwọn akápò ègún báyẹn pé tẹ́ ẹ bá jí láàárọ̀ kùtùkùtù ó ní ẹ lọ rèé forí kanlẹ̀ nídìí eégún tó jẹ́ òrìṣà yín ó ní gbogbo orí tẹ́ ẹ bá ń wá ó lẹ́ẹ̀mọ́ bá nídìí eégún torí pé eégún tó jókè pọ̀ rí yín yẹn ilé ìrànṣẹ́ Elédùmarè nínú gbogbo ẹ̀sìn tí ń bẹ láyé tó jẹ́ almost tó jẹ́ bíi 2000 kò sí ẹ̀sìn kankan bíbẹ̀ tó dàbẹ̀ ni pé ń bá Elédùmarè sọ̀rọ̀ direct ọmọ sọ pé àfọlá kankan tọrọ ni wọn ò ní Ọlọ́run wọlá ànábì wọlá mọ̀ọ́mọ̀ ọ̀rẹ́ rẹ bẹ́ẹ̀ náà lọ́rọ̀ pé Ọ̀rúnmìlà mo Elédùmarè mo fi Ọlọ́runmìlà mo fọ̀rúnmìlà bẹ̀ ọ́ ará òde omi ni kún so wọ́n wá sọ lójú Odùfá yẹn pé ẹ̀yin tẹ́ ẹ bá jẹ́ akápò eégún tẹ́ ẹ bá ti jí láàárọ̀ kùtùkùtù ẹ̀ra wa agara ìbéjé ẹ̀ mọ̀ bá rẹ̀ yín nídìí eégún ó tún sọ̀rọ̀ yẹn síwájú ó ní ẹ̀yin tẹ́ ẹ bá jẹ́ akápò òòṣà ó ní ẹ forí balẹ̀ nídìí òòṣà yín ó ní ẹ̀ra wa agara ìbéjé ó lẹ́yìn ló mọ̀ bá rẹ̀ nídìí òòṣà Ọ̀rúnmìlà wá ní àṣẹ̀fẹ̀ bàbá mi ẹ̀rán jẹ́jẹ́ Ọ̀rúnmìlà ní tí akápò tòun náà bá jí láàárọ̀ kùtùkùtù
ó ní kó ra wá agara béjébéjé nídìí òun ó lóun náà yóò mọ bárí rẹ̀ nídìí òun meaning that gbogbo àwọn irúnmọlẹ̀ wa pátápátá ló jẹ́ pé tán náà bá jí láàárọ̀ kùtùkùtù irúnmọlẹ̀ òkè ìpọ̀rí wọn àwọn ni wọ́n dàbẹ́ ni pé kí wọ́n lọ bá òun ni wọ́n ṣe ìsúre fún ok tó wáyé pé kò bá rí bẹ́ẹ̀ ni tí Ọ̀rúnmìlà bá sùn tó bá rápẹ̀rẹ̀ ní tí ó ṣe náà ni pé yóò gbé òkè ìpọ̀rí rẹ̀ kalẹ̀ ó ní Ọ̀rúnmìlà sùn bàbá rápẹ̀rẹ̀ ẹ jẹ́ ká wo tó wọ́n yàn rosùn sọ fún wa ó ní ọ̀wọ́n yàn rosùn pópó lóró dúráfọ̀ Ọ̀rúnmìlà bá ń fi ojú sògbére èrè gbogbo ǹjẹ́ Ifá mo dúpẹ́ yàn mi ọ̀wọ́n yàn rosùn mo dúpẹ́ nígbà tí gbogbo nǹkan dàrú fún Ọ̀rúnmìlà àti bàbá náà ò rí mọ bí ó ṣe ṣe nígbà tó gbókè pọ̀rí ẹ̀ kalẹ̀ wọ́n ní kó fi iyán bọ òkè pọ̀rí rẹ̀ òkè pọ̀rí ẹ̀ tó bọ ni ló sẹ́ndì signals ọdún Elédùmarè tí Elédùmarè fi fèrè rẹ̀ fún tí gbogbo eléyìí tá wá ń sọ kalẹ̀ yóò bá tiẹ̀ wá dàbẹ̀ ni pé kó yé àwọn èèyàn ẹ jẹ́ ká wo ní tí Odùfà Èjìogbè ní tó sọ ó ní Ifá lọ gbá òrìṣà lọ́sìn Ọlọ́run ọba nìkan lẹ́ni tá a gbọ́kànlé ẹ jẹ́ ká wo the first the second and the third stanza yẹn ó ní Ifá lọ́ba gbogbo ayé ló mọ̀ pé ọba nífá òrìṣà lọ́sìn that is òrìṣà òkè Elédùmarè ní òrìṣà òkè àwọn irúnmọlẹ̀ wa lòrìṣà tí wọ́n wà nílẹ̀ tí wọ́n dìsẹ́ǹtì wá sílé ayé ó wá sọ ó ní Ọlọ́run ọba nìkan òun lẹni tá a gbọ́kànlé Ọlọ́run ọba òun nìkan lẹni tá a gbọ́kànlé meaning that ó ti jẹ́ káwọn irúnmọlẹ̀ wa mọ̀ wípé Ọlọ́run ọba nìkan ní kẹ́ ẹ gbọ́kànlé ẹ jẹ́ ká tó lọ wo tí Odùfà Ọ̀ṣàgúnlẹ̀jà tó sọ fún wa ó ní tí ọlá bá ń tà ó ní ọlá wù wọ́n ó ní tí ọlá bá dojú dé ó ní ọlá sún wọ́n jẹ ó ní àkọ̀yìn sí ọlá òṣùwọ̀n wọ́n ti ń jó jìgìdìrín kí lójúde bá bẹ́ẹ̀ nìkan rí kó tó wu kókó kó tó wu gbẹ́gi dúá fún Elédùmarè níjọ́ tí àtigi àtọ̀pẹ̀ àtẹranko àtènìyàn níjọ́ tí wọ́n sọ pé àwọn ò ní sìn mọ́ gbogbo ọ̀rọ̀ tá à ń sọ yìí ẹ rí i pé inú Odùfà láti ń yọ kì í ṣe àgbélẹ̀rọ ọ̀rọ̀ kò kì í ṣe àròsọ ló fi jẹ́ pé tẹ bá tún pè wá lọ́la tẹ bá tún béèrè the same thing tá a sọ lónìí náà látún sọ lọ́la torí pé kéèyàn tó sọ̀rọ̀ dòótọ́ yóò pẹ́ ká tó sọ pé màálù ìní dọ̀mọ ewúrẹ́ èyí ò ṣe kó tó jẹ ẹ rí i pé gbogbo ọ̀rọ̀ yìí Odùfà láàfi ń sọ ẹ dẹ̀ lè mọ state àwọn Odùfà ìsílẹ̀ tẹ bá tún fẹ́ research ẹ̀yìn yẹn tẹ́ ń gbọ́ wa ẹ lè lọ́ mọ research ẹ̀ tẹ bá dọ́dọ̀ àwọn àwòtí ó jẹ́ pé wọ́n pa yín èdè tí wọ́n gbọ́n tí Ifá ń sọ so Elédùmarè òun ló ṣẹ̀dá ayé òun ló ṣẹ̀dá ọ̀run ó dẹ̀ dá àwọn irúnmọlẹ̀ rẹ̀ láti dàbí ni pé kí wọ́n máa fi sí òun jẹ́ fún sí àwọn ará ayé gbogbo ohun tí Elédùmarè wá dá wọn sọ pé àwọn ò ní sìn mọ́ gbogbo irúnmọlẹ̀ wọn láwọn náà ò ní sìn Elédùmarè mọ́ Elédùmarè wá ń sọ fún Ọ̀rúnmìlà pé ìwọ Ọ̀rúnmìlà sórí àwọn tá a dá lé ayé tó yẹ pé wọ́n mímí òun Ọlọ́run wọ́n ń gbatẹ́gùn òun Ọlọ́run àwọn tí wọ́n mímí òun wọ́n sì tó ń dìtì òun Ọlọ́run wọ́n ń dìtì òun Elédùmarè wọ́n láwọn ò ní sìn máa Elédùmarè Ọ̀rúnmìlà ní ìwé Elédùmarè òní fi wọ́n ní wọ́n sìn ó ní kódà wọ́n sìn wọ́n sìn ọ̀rẹ́gẹdẹ ó ní gbogbo wọn ni wọ́n sìn atẹ́gùn àlàáfíà tí wọ́n fẹ́ atẹ́gùn dẹ̀ra tí wọ́n mí sínú ó da atẹ́gùn gbóná gbogbo nǹkan dàrú oko dọrẹ́ ògbó di làbà wọ́n gbóhùn àṣẹ ni wọn ò gbóhùn onílé wọ́n gúnyán ìyẹn wọn ní kókó wọ́n ru ọkà wọ́n rọ̀ bẹ̀tẹ̀bẹ̀tẹ̀ òjò kọ̀rọ̀ ìrì bẹ́ẹ̀ ni ó ṣe akérèmọdò kò ń gbẹ ìyàn gbogbo nǹkan dojúrú wọ́n wá ń pariwo báyé bá dẹ̀ bàjẹ́ náà ni Ọ̀rúnmìlà náà ni wọ́n lọ bá nígbà wọn dọ́dọ̀ Ọ̀rúnmìlà ni à síbẹ̀ sọ pé ẹ̀ ní sí Elédùmarè mọ́ ni ẹ jẹ́ ká fetí lẹ̀ ká gbọ́rọ̀ dáadáa Ọ̀rúnmìlà ní síbẹ̀ sọ pé ẹ̀ ní sí Elédùmarè mọ́ ni ó ní sè òun rò pé gbogbo ń tẹ́ ẹ ṣe òun rò pé bóyá ẹ ní agbára mi àbẹ́ ní kankan mi tó tún ju Elédùmarè lọ ni wọ́n lọ́ Ọ̀rúnmìlà gbà wá o wọ́n láwọn ò ní nǹkan kan Ọ̀rúnmìlà wá ní kán máa wólẹ̀ kán máa túbá kán máa sí kíni kán máa sàpàdánù jẹ́wọ́ ìjẹ́ àwa ó sìn á sọ rẹ́gẹ́dẹ́ á fi irun ara sìn bí ọmọ ẹran àwa ó sìn á sìn rẹ́gẹ́dẹ́ á fi awọ ara sìn bí ọmọ ẹni àwa ó sìn á sìn rẹ́gẹ́dẹ́ á fi lẹ́bẹ̀ sìn bí ọmọ ẹja ìjọ ògbólógbò ẹ̀ ńlá wá ṣùṣù ká jẹ́wọ̀lú àtẹranko àtènìyàn àtigi àtọ̀pẹ̀ wọn ọ̀sà ìmọ̀ wá sìn so Odùfà jẹ́ ó state ẹ̀ clearly fún wa wípé Elédùmarè pọn dandan wípé a gbọ́dọ̀ máa sin òun ni ó pọn dandan fún wa wípé tá a bá ti jí láàárọ̀ kùtùkùtù dandan ni káwé wí ọ̀gá wa téní káwé àpò àgbèrè wa ìwọ̀jọ̀ ká mú obì tó gbó ká mọ́ fi sí ọ̀run wa ká tapo sẹ́lẹ́gbára ká fi àkàrà bọ́ mọ́lẹ̀
gbogbo ìsìn tá a dẹ̀ ń sọ yìí kò kí ṣe pé ńgbà tí ó dàbẹ́ ni pé wọ́n mú kìrìsìtẹ́nì dé wọ́n mú mùsùlùmí dé náà bá náà wò pé kí ni táà náà mọ̀ sí táà náà fi mọ̀ sí nù ó bàbá wa ti ní doctrine wọ́n ti ní ìlànà tí wọ́n ń follow kó tó dàbẹ́ ni pé wọ́n kó kí náà ti pè dé ọ̀rọ̀ kan wà tó yẹ pé tí n bá sọ àwọn èèyàn sọ pé bí Ifasooto sọ wípé wọ́n ń ṣe àlùwàlá nínú ìṣẹ̀ṣe èmi lè sọ pé bóyá àwọn mùsùlùmí ni wọ́n kọ́pì ìṣẹ̀ṣe torí pé nínú ìṣẹ̀ṣe wa ló jẹ́ pé tá a bá jí láàárọ̀ kùtùkùtù á wẹ̀wọ̀ ọ̀gá wa téníténí á fomi wẹ fọwọ́ wa á wẹsẹ̀ wa á bọ́jú wa nù á lè fi ara àdọ̀tí ara ẹ̀gbin á lè fi lọ sọ́dọ̀ Irunmole wa. àwa tún wẹ̀ o àá tún wẹ̀ Ifá tún ní káwa tún wẹ̀. Ifá dẹ̀ ó dẹ̀ tún á dẹ̀ tún gbọ́dọ̀ wẹ̀ tá a bá tún lájọṣepọ̀ tá a gbọ́dọ̀ tún wẹ̀ kì í ṣe pé ìsìláàmù ló kọ́ wa wípé tá a bá bóbìnrin sùn tán ká lọ wẹ̀ kì í ṣe wípé ìsìláàmù ló jámọ̀ pa máa ń forí kanlẹ̀ bàbá wa ti ń forí kanlẹ̀ kan tó kó ìsìláàmù dé ọba arẹ́tẹ̀ abẹ́rẹ́ ní fi tójú ti mú sílẹ̀ bá fún forí balẹ̀ kó oríire àwa forí balẹ̀ àwa òkú mọ́ ọba arẹ́tẹ̀ kórí ó gbókè torí awo máa ń gbó kéke bẹ́ẹ̀ ni kanlẹ̀ láàárọ̀ kùtùkùtù bẹ́ẹ̀ náà ni Ògúndádì náà sọ níbi ọwọ́ gbígbé ló yẹjọ́ àtẹ́lẹsẹ̀ ló yẹ̀nà dúrà fún àbí eléyìí tí sáwọ́ àkàlà nífẹ̀ẹ́ àbí òde o awọ àkàlà njọ àbí bá forí balẹ̀ nílà gbogbo fáyì jẹ́ ká mọ̀ wípé a forí kanlẹ̀ ni ká fi kí Elédùmarè a forí wa orí wa ìyá forí kanlẹ̀ á dẹ̀ wólẹ̀ níwájú Irunmole níwájú àwọn ajuni lọ so gbogbo eléyìí ti jẹ́ ká mọ̀ wípé bàbá wa wọ́n máa ń ṣe ìsìn tabadẹ́ wo ẹwọ́rú ilé ìjọsìn tá a máa ń lọ kò ṣe pé bí àwọn alàṣẹ̀ṣẹ̀ dálẹ̀ nísìnyí Irunmole wa wọ́n ti ní àjọ tán máa ń ṣe ọ̀rọ̀ mélòó láti fún Irunmole lọ́dún iye wa tó jẹ iye wa tó mọ àtàwọn àwàrẹ̀wàrẹ̀ fẹ̀ tá a jẹ yẹn ọ̀bàrà fún gbogbo àlàwọ̀ ògbò tiẹ̀ tá a bá wo olókun wọ́n sọ pé olókun ẹ̀bà àwọn kan lé Irunmole wọ́n lọ rè bólókun pẹ̀sán ọdún tí wọ́n sọ ni pé wọ́n kóra wọn jọ sọ Irunmole wa ti ní àjọ tán máa ń bára wọn ṣe ó nígbà tí Ṣàngó tí wọ́n ṣe kinetic tá a bá wo odù fáìní sí ọkàn onílẹ̀ ọkàn wọn rí ó ní ká pé ríbi kó tó ká múlẹ̀ ká mọ́ dára wa ká pé bírí kòtò ká múlẹ̀ ká mọ́ dára dá fọlọ́kàn rẹ̀ lọ rí dárí epo ọ̀wọ́n ní jẹ́ lójú fáyẹn gbogbo Irunmole pátápátá wọ́n máa ń pé sílé Ọ̀rúnmìlà ní gbogbo ìsán wọ́n ó ṣe ìpàdé lórí pé bó láyé ò ṣe ní bàjẹ́ bó lọ́run ò ṣe ní bàjẹ́ tó túmọ̀ sí pé kì í ṣe pé ìsìn ní ìyàkójọ congregation ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ látàrí àwọn Irunmole wa ìní àkójọpọ̀ ti dàbẹ́ ní pé ló ti bẹ̀rẹ̀ so Elédùmarè pọn dandan wípé dandan gbọ́dọ̀ sin òun ni àbí tá a bá wọnú odù mímọ́ fàyè òtún àtìkùn ó ní mọ̀ ṣe ilé ayé ní gbé ó ní tí màá ṣe irú wọn àgbòdì ọ̀run lọ ilé wọn awúkókó ọ̀dẹ́ wọn á di gìrìgìrì lọ́fọ́ bolú rètè ó là ó lóun fẹ́rẹ̀ Elédùmarè lẹ́rú torí pé àwọn èèyàn ò nímọ̀ nínú sọ wípé àwọn oníṣẹ̀ṣe wọ́n forí kanlẹ̀ fóògùn Ògún ò tó gba orí wa Ṣàngó ò tó gborí wa Ṣàngó tó yẹ pé ń gba ayé tiẹ̀ náà òun náà ń forí kanlẹ̀ fún òkè pọ̀rí ẹ̀ ní òkè pọ̀rí là ń bọ kò kì í ṣe pé àwọn Irunmole yẹn là ń bọ òkè pọ̀rí òun là ń bọ because nígbà àtẹ́ni kọ̀ọ̀kan wọn tí wọ́n jíṣẹ́ tán fẹ́ máa lọ òkè pọ̀rí wọn tí wọ́n bọ́ ń gbà ayé wọn òun náà fi sílẹ̀ fún wa replica òkè pọ̀rí wọn ìyá icons wọn òun là ń bọ because Elédùmarè ló fẹ́ ní kọ̀ọ̀kan wọn ó fún Ṣàngó lọ́ta ó fún Ọ̀ṣun lọ́ta Ọ̀ṣun rẹ̀. bàbá ẹjọ́ kẹ́ tó continue ṣe má bínú ẹ bá wa explain nǹkan tó ń jẹ́ òkè pọ̀rí fún àǹfààní àwọn tí wọ́n understand tó ti yé yín sà. Yes ma òkè pọ̀rí ni ìbọ tó jẹ́ pé Irunmole yẹn òun ló ní ìbọ yẹn gangan òun ní Irunmole yẹn ló jẹ́ òun ló dàbẹ̀ ni pé ó jẹ́ connection tó jẹ́ àsopọ̀ láàrin Irunmole yẹn àti Elédùmarè tó yẹ pé gbogbo ní tí Irunmole yẹn tó bá fẹ́ dàbẹ̀ ni pé yóò máa sọ pé òun ló dàbí alágbàwí rẹ̀ òun ló dàbí alágbẹnusọ fún Irunmole yẹn òun náà ipa òkè pọ̀rí yẹn náà dẹ̀ ni àwọn Irunmole yẹn òun làwọn náà ó máa tọ̀ láti dàbẹ̀ ni pé kán bá Irunmole yẹn sọ̀rọ̀ torí pé nígbà tó Ọ̀rúnmìlà parí iṣẹ́ rẹ̀ tán tó fẹ́ máa lọ àjò ní dòdòdò kó nílé ọmọ rẹ̀ lé nígbà Ọ̀rúnmìlà parí iṣẹ́ rẹ̀ tó fẹ́ máa lọ ó fi òkè pọ̀rí rẹ̀ lẹ̀ fún wa which is Ìkẹfà nígbà tí Ṣàngó parí iṣẹ́ rẹ̀ tó fẹ́ máa lọ ó fi ẹdun rẹ̀ ó fi ilẹ̀ fún wa nígbà tó Ògún fẹ́ máa lọ irin wẹ́rẹ́wẹ́rẹ́ rẹ̀ ó fi ilẹ̀ fún wa nígbà tó Ọ̀ṣun parí iṣẹ́ rẹ̀ ó fi ọ̀tá rẹ̀ ó fi ilẹ̀ fún wa ló jẹ́ pé wọ́n sọ fún ẹyin wọ́n forí kanlẹ̀ fókúta tí wá ti ṣẹ̀ṣẹ̀ mọ̀
mọ̀mọ̀ tó ìṣẹ̀ṣe mọ̀mọ̀ dá pé ṣẹ̀ṣe máa ń forí kanlẹ̀ fún òkúta torí pé òkúta tá à ń forí kanlẹ̀ fún Elédùmarè ló mọ̀ dá òkúta àbẹ̀tìrẹ́yìn tó dókúta rí ni Elédùmarè ló mọ̀ dá òkúta irin tá à ń forí kanlẹ̀ fún iron ore inú natural resources máa ní Elédùmarè ló mọ̀ dá irin igi tá à ń forí kanlẹ̀ fún Elédùmarè ló mọ̀ dá igi ẹ jẹ́ ká wo Bible John Gutenberg òun ló mọ̀ ṣe Bible the first printed material ní 1718 printed material mọ̀ ní maniwe ìwé mà ní àwọn kìíní yìí ìwé mà ní ìkan máa wà authentic jù kan lọ but ibi tá à ń lọ kọ́ yẹn tó túmọ̀ sí pé àwa tá a sì ń forí kanlẹ̀ fókúta èròjà ọ̀dọ̀ Elédùmarè náà la sì ń forí kanlẹ̀ fún because Elédùmarè ló dá òkúta igi tá à ń forí kanlẹ̀ fún Elédùmarè ló dá igi ní àwọn òkúta tá a wá ń sọ yìí àwọn irin tá à ń sọ yìí tẹ́yìn gẹ́gẹ́ bá ti wò ẹ rí wípé kó wọn kì í ṣe irin lásán ẹ̀dùn ara Ṣàngó tẹ́ ẹ bá mú ẹ̀dùn ara gidi lọ́wọ́ tẹ́ ẹ bá fepo sí tẹ́ ẹ ta epo sí tẹ́ ẹ fìgbálẹ̀ sí ìṣe ìgbálẹ̀ yóò bẹ̀rẹ̀ sí ni máa róòlù wáì tí àwọn òkúta yòókù ò lè ṣe bẹ́ẹ̀ tẹ́ ẹ bá mú ọta Ọ̀ṣun lọ́wọ́ tẹ́ ẹ bá kàn dà sínú àmúyín lásán tóbìnrin bá wà tínú rẹ̀ máa ń gbóná because tínú obìnrin bá ń gbóná kò sí bó ṣe fẹ́ bímọ ara àwọn nǹkan t'Ọ̀ṣun wò tó lò tó fi wo mọ nìyẹn ara nǹkan t'Ọ̀ṣun lò tó fi ṣe alábìàmọ nìyẹn láì fi oògùn kankan ẹ kàn ra ọta Ọ̀ṣun ẹ dà sínú àmúyín ẹ máa mú mi yẹn ìṣe nínú obìnrin yẹn ló máa ṣe kíni nínú ẹ máa tutù tí ó bá róyún ní yóò dẹ̀ lóyún gbogbo àwọn nǹkan tí wọ́n lò nìyẹn irin wẹ́rẹ́wẹ́rẹ́ Ògún ẹ múrin Ògún kẹ́ fi ṣe àpẹẹrẹ kẹ́ fi ṣàmì ńlẹ̀ yín gbogbo tó bá jẹ́ dúkìá yín olè ò ní kó nǹkan kò gáró ò ní gbà nǹkan yín ìkín fọ́ọ̀rùnmìlà bákan náà ní bẹ́ẹ̀ bá ti ń bọ́ fágbọ̀n kó mọ̀ lọ dáadáa bọ̀ torí pé wọ́n ti mọ̀ wípé gbogbo àwọn kan tán Irunmole wá fi sílẹ̀ fún wa ojúlówó ni ó wà authentic náà ṣe ń wá gbogbo ọgbọ́n gbogbo òmọ̀ láti dàbẹ́ ni pé kán discourage àwọn èèyàn pé gbogbo nǹkan tá à ń ṣe yìí o pé kò kì í ṣe kíná ti pè so láti má dènà pẹnu àwọn Irunmole wa Elédùmarè ni wọ́n sìn ṣùgbọ́n wọ́n sin Elédùmarè nípasẹ̀ òkè ìpọ̀rí wọn ipa tán dẹ̀ fi sílẹ̀ làwa náà dàbẹ́ ni pé làwa náà ń tẹ̀lé Ifá tó lójú ìwòrìwòde lójú Ifá ìwòrìwòde ó ní òfìká òfìkó òfin tí bàbá mi filẹ̀ ni mo fi ń sọ dúwà fọ́ọ̀mùlà bàbá ó fi òfin ọ̀la tẹ̀dọ́mọ́ ó ní òfìká o òfìkó òfin tí bàbá mi filẹ̀ òun ni mo fi ń sọ meaning that ìlànà tí Irunmole kọ̀ọ̀kan fi sílẹ̀ ni àwọn tán dàbẹ́ ni pé wọ́n jẹ́ followers wọn ni wọ́n máa tẹ̀lé ọ̀mùlà ti jẹ́ ká mọ̀ pé àwa tá a jẹ́ akápò òun tá a bá jí ní àárọ̀ kùtùkùtù ó ní ká mú obì tó gbó ká fi sọ̀run wa ká tapo sẹ́lẹ́gbára ká fàkàrà bọ́mọlẹ̀ ó ní ká ṣe ìdúpẹ́ oore bẹ́ẹ̀ làwọn tán bá jẹ́ ọmọ Ògún náà kán náà lọ sí ìdí òkè ìpọ̀rí wọn wọ́n ti ṣògùn wọn àwọn tán bá jẹ́ ọmọ Ṣàngó kán náà lọ síbi bẹ̀ gbogbo òre tó ń kálukú wọn bá ta bá sọ pápá táwọn Irunmole wa hàn ni wọn kò lọ sọ́dọ̀ Elédùmarè bọ̀ tí wọ́n gangan bá dàbẹ̀ nípa bá gbẹnu sókè tó lọ́n bẹ Elédùmarè sọ̀rọ̀ ẹ mọ báwọn yẹn ṣe pẹ́ lórí òkè tó ni ìsúre yẹn ò gbà mẹ́yẹ pẹ́ lórí òkè tó ìwọ lọ bọ Ògún lé bàbá rẹ tán ni kò bọ yẹn tó sọ pé síríkù ni tó sọ pé mámúnì ni ìwọ lọ bọ Ògún yẹn tí nǹkan tó torí ẹ̀ bọ Ògún yẹn sí tí ò bá ti gbà mí ní sí ìṣẹ̀ṣe mọ́ eégún lé yín tán ni kò bọ tó sọ pé ò ní bọ yẹn ìwọ lọ bọ eégún yẹn kí nǹkan tán ni kò bọ eégún yẹn sí tí ò bá ti ṣe mí ní sí ìṣẹ̀ṣe mọ́ meaning that àtọ̀ lálátọ̀ ọ̀yá Ifá gangan ti state ẹ̀ fún wa Ifá jẹ́ ká mọ̀ pé DNA wa dúdú ni àtọ̀ lálátọ̀ ọ̀yá àgbáfáwòrì mẹ̀gúnrelé ọ̀jẹ́ sàn yín ní àbíjọ ní ti kẹ̀kẹ́ wọn lè bímọ níṣu ewúrẹ́ kó lọ sí sọ àgùntàn kó lọ rèé jẹ dúdú làwa àwọn mechanism tán Irunmole wa dẹ̀ lò láti lè fi ṣẹ́gun tí wọ́n fi jà tí wọ́n fi kẹ́rù tí wọ́n fi borí òun làwa náà máa lò but àwọn èèyàn wa if you want to kill a dog you have to call it a bad name torí pé wọ́n fẹ́ bàṣẹ̀ ṣe wá jẹ́ wọ́n láàlọ́lọ́n approve ẹ̀ fún pé alẹ́ Elédùmarè àwọn bàbá wa gangan ó dáa tó máa fẹ́ kí Ifá kéré tó sọ pé kí Ifá bá ní ṣe o kí Elédùmarè ò bá ní ṣe tó bá jẹ́ wípé àwọn bàbá wa ò bá ní Elédùmarè wọn bá lọ́lọ́n wáyé tí wọ́n sọ pé kí Ifá bá wọn ṣe kí Elédùmarè ò tún bá wọn ṣe wọ́n believe wípé Elédùmarè òun ni the most high òun ló wà lókè jù ẹ wo tí wọ́n bá dáfá táwọn bá dáfá tí wọ́n rúbọ yẹn tẹ́bọ̀ yẹn fi tẹ́bọ̀ yẹn ó dà wọ́n ní pé ẹnì yẹn wá ń dúpẹ́ lọ́wọ́ awo wọ́n sọ pé awo Ifá wọ́n sọ pé Ifá ò wá máa yin Elédùmarè ọba lọ́run wáyé tí wọ́n sọ pé Ifá yin Elédùmarè wáyé tí wọ́n sọ pé Ọ̀rúnmìlà yinra rẹ̀
Ọ̀rúnmìlà ò ní yẹ rẹ̀ láíláí because ó mọ̀ pé ẹnìkan ló dedicate authority yẹn fóun, ẹnìkan ló situate power yẹn fóun, ẹnìkan ló ní agbára yẹn. Tóun bá ti wá kọ̀ láti má fi titi ẹ̀ sí mọ́ báyìí, a jẹ́ pé kò sí nǹkan kan fóun mọ́ nìyẹn. So wáyé tẹ́ wàá sọ fún wa wípé àwọn bàbá wa ò ní kínáàtì pé so àwọn rúmọlẹ̀ wa Elédùmarè ni wọ́n sìn, but wọ́n sin Elédùmarè nípasẹ̀ òkè ìpọ̀rí wọn, and ipa tí wọ́n fi lẹ̀ òun làwa náà ń tọ̀. Ẹ rí wípé wọ́n ní pèpè láwọlé òtítà láwòde, alápàdẹ̀dẹ̀ kọ́lé tán kọjú ẹ̀ sódò kò fẹ̀yìn kan mi kọ́ fẹ̀yìn kan kì. Àtàgìrìgìrì ló wá fún Oyèpolú ọmọ sọ̀rọ̀ pẹ̀ nífẹ̀ẹ́ níjọ́ tí bàbá rẹ̀ fílẹ̀ kú léńje léńje. Ìyá Oyèpolú fílẹ̀kùn léńje léńje, Oyèpolú ọmọ dídọ́ ọwọ́ kọ̀mù tẹ́lẹ̀ kọ̀mù kúrú ọ̀kárẹ́ bọ́ níyà. Wọ́n kun orò sílẹ̀ ọwọ́ abúkúrú sẹ́kún, ó ní bí wọ́n kọ́ fílẹ̀ ní èmi ọmọ. Ó ní ìṣòro ọ̀run ẹ wá bá ní tóró yìí ṣe, ó lámọ̀ sí pábà àmọ̀ sí rèdè ẹ̀yin ọlọ́run ẹ wá gbé yìí tá a ṣe. Meaning that the lineage, the legacy tí àwọn rúmọlẹ̀ wá fílẹ̀ fún wa òun là ń tẹ̀lé. Ló fi jẹ́ wípé àwọn babaláwo wọn á kí ifá lẹ́nu, tó bá ti kí ifá, ifá ti gbọ́ nǹkan dán sọ. Àwọn oníṣàngó wọn á pe Ṣàngó, àwọn ológun wọn á sùn jálá, àwọn ẹlẹ́gbẹ́ wọn á pe ẹgbẹ́. Ìwúrí ẹnìkọ̀ọ̀kan yẹn ó dẹ̀ ṣe kí ni, ó ń gbà bó ṣe tọ́ àti bó ṣe yẹ. So conclusion and recommendation fún ọ̀rọ̀ mi, conclusion ni wípé àwa ẹlẹ́sìn àbáláyé àwọn rúmọlẹ̀ wa kọ́ là ń sìn, Elédùmarè là ń sìn, ṣùgbọ́n à ń sin Elédùmarè nípasẹ̀ àwọn rúmọlẹ̀ wa nílànà tí wọ́n fi lẹ̀ fún wa pẹ̀lú òkè ìpọ̀rí wọn tí wọ́n kó lẹ̀ fún wa pé ká máa sìn. Ẹni tí ò bá dẹ̀ yé, ẹni tí ò bá dẹ̀ gbà, bẹ́ẹ̀ bá ti lọ sí recommendation mi ni wípé tẹ́ bá sọ wípé àwa ọmọ káàrọ̀ òjìire kàn rúmọlẹ̀ wa là ń sìn, tẹ́ bá ti lọ sí Mákà ẹ mọ́ tàwáàfù mọ́ torí pé ẹbọ ni, wọ́n ní ká má mú nǹkan mímọ́ lọ́hùn síríkù. Tẹ́ bá ti lọ sí Mákà ẹ má nàka sí Blackstone mọ́, ẹbọ ni. Tẹ́ bá ti lọ sí Mákà ẹ má pa ẹran mọ́. But tẹ́ bá ti ń continue tẹ́ ń ṣe nǹkan yìí, ẹ mẹ́nu kò ní ọ̀rọ̀ ìṣẹ̀ṣe. Ìṣẹ̀ṣe ò kì í ṣe nǹkan tí a lè dàbẹ́ ni pé a lè máa fẹnu àbùkù lù. Then recommendation ẹlẹ́ẹ̀kejì ni pé ẹni tó bá sọ pé ara àjọ òun ò gbọ́n àti ìrìnàjìnà bàbá rẹ̀ ló ń bú. Ẹni tó bá sọ pé ìṣẹ̀ṣe àṣìṣe ni, a jẹ́ pé àwọn bàbá rẹ̀ tó fi lẹ̀ ni wọ́n ṣe àṣìṣe yẹn. Ẹ dẹ̀ jẹ́ ká rántí wípé ọlọ́gbọ́n tó ń sìnkú àbúrò rẹ̀ ní hòhò lójú àbúrò, ó ti ń sọ bí wọ́n ṣe sìnkú títí ẹ̀ náà. Ó sọ pé bàbá tiẹ̀ ṣàṣìṣe, a jẹ́ pé ọmọ ó padà sọ fún ọ náà wípé àṣìṣe ni ìwọ náà ṣe. Ẹ̀làmóyìnbọ́rú ẹ̀làmóyìnbọ́yè ẹ̀làmóyìnbọ́ ṣiṣẹ́. Mo ti dánu lójú ẹ̀ náà. Wow. Mi àti lórí TikTok, mi ìwá ní ẹ̀pà ní ẹ̀múra yín àti lórí TikTok. Ẹ ṣeun bàbá mi, ẹ ṣé mo dúpẹ́. Ṣé ẹ ti gbọ́ báyìí o? Ẹ jọ̀ọ́ ẹni tí ò bá tí ì ṣí ẹ̀ṣọ́ yìí, tẹ́ bá wọlé tẹ́ ìbá gbọ́ bàtà sọ pé kẹ́ ẹ ṣí ẹ̀ rẹ̀. Ẹni tí ò bá tí ì ṣí ẹ̀ṣọ́ yìí, ẹ jọ̀ọ́ ẹ bá wa tẹ share button. Ẹ bá wa jù sí gbogbo orí gúrùpù tẹ́ wà pátápátá. Gbogbo àwọn tí wọ́n ti ń sọ kiri. Tọ́ ní ẹ̀sìn wo làwọn ọmọ nítorí àwọn ṣe sọ fún wọn. Mo ní ẹ lè kọ́fá lórí Facebook, ẹ lè kọ́fá lórí comment section, ẹ lè mọ̀ pa àwọn Irunmole wa lórí comment section. Tẹ́ ẹ bá fẹ́ kọ èèyàn tó dedicate 10 years 20 years tó fi lọ kọ́ Kùránì, tó fi lọ kọ́ ẹ̀sìn tí ò ń ṣe ẹ̀sìn àbáláyé wa, tí ẹ̀sìn tó ń wọnú ilẹ̀ wa. Ó wá fẹ́ wá mọ̀ nípa títí tiẹ̀ tó jẹ́ wípé wọ́n ti disconnect tiẹ̀ pẹ̀lú ẹ̀ láti in fact láti ọdún tó ti bí ìyá bàbá ẹ̀ wọ́n ti disconnect. Ìyá ẹ̀ ò mọ̀ ń pa ẹ̀, bàbá ẹ̀ ò mọ̀ ń pa ẹ̀, ìyá tó bí ẹ̀ ò mọ̀ ń pa ẹ̀, bàbá tó bí ẹ̀ ò mọ̀ ń pa ẹ̀, ìwọ náà ò mọ̀ ń pa ẹ̀. Ìkíní yìí ó wá fẹ́ kọ lórí comment section torí àwọn tó máa ń béèrè ìbéèrè sọnù lórí comment section. Ó fẹ́ kọ lórí comment section, ó fẹ́ kọ lórí Facebook. Ẹ wo just need to, because mo mọ̀ wípé ẹ kò bá wa round up kìíní náà ni, but ẹ ti touch gbogbo ibi tí ó wà very very important. Inú mi dùn, ẹ ṣeun bàbá mi. Ẹ jẹ́ kí n tún sọ̀rọ̀ kan. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn máa sọ pé wọ́n ní tó bá yẹ pé ẹ̀sìn náà bá ń ṣe wọ́n níwèé kankan tí wọ́n dàbẹ̀ ni wípé wọ́n ń lò. Ẹ má jà tara wa jẹ.
though a kì í fẹ́ ṣe comparative but kò sí bá a ṣe fẹ́ ṣe náà tá a lè máa ṣe comparative ká lè bá àjọ máa jọ gbéra wa débi bẹ̀. Ẹ má jẹ́ ká gbàgbé wípé Ifá ọ̀rọ̀ ẹni Elédùmarè tó fún Ọ̀rúnmìlà ó sọ fún un. Kùránì tá à ń sọ yìí náà revelation náà fi fún prophet Muhammad náà o, wọn à fún ní ìwé o, wọn à fún ní ìwé lódidi, bẹ́ẹ̀ ni kọ́nà o. fún o, wọn à fún lódidi o. Ó dà according to bá ṣe tọ́tọ́ ìgbà tó lọ tán ni wọ́n tó kọ̀wé. Ìgbà tó dẹ̀ lọ tán ni o. Ìgbà tó lọ tán ni wọ́n kó ìwé yẹn jọ o, kò ń ṣe pé wọ́n fún ní ìwé odidi o. So tán máa ń tàn yín bàbá wọn gbà tán máa ń tàn yín mọ́ tanra ẹ jẹ ohun ẹnu. So ní bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ bá a ṣe ń kí fáyì náà ni Kùránì wọ̀nyẹn náà ló náà ṣe rí o. Then tó bá sọ pé ó wá ń wá wéfá káàkiri ìwéfá ti pọ̀, mọ̀jẹ̀ wọn ó tàn ọ́ jẹ pé ẹ̀sìn ti wá níwèé, ẹ̀sìn ti yóò níwèé. Èkì í ṣe pé ìwé kọ́ ni wọ́n ń pè ìwé kọ́ o, nígbà tí ó náà fi dé ìwé kọ́ o. Wọ́n ṣe kọ́ síbẹ̀ wọn àmọ̀ bẹ́yẹ wọ́n ṣe ká sínú ìwé wọn náà ni o. Ẹ̀tọ́ gbọ́ oríṣiríṣi sórí là ń gbọ́ bí ìwé wọn yẹn ṣe ní ayé. Ìtòfọ́nì ni pé ẹni tí wọ́n fún níwèé gan kò mọ̀ kọ kò mọ̀ ká o. The first aya ikro ó ní ikro bismillah halakọlakọlì yìí sanu mi halak, that is read the name of your Lord, read the name of your Lord. Prophet Muhammad ní I can't read because I am unlettered. Ó ní ká lórúkọ ló ní ilé ìka torí pé mi mọ̀ kọ mi mọ̀ ká. Now ẹni tí ó mọ̀ kọ tí ó mọ̀ ká tí wọ́n wá bá kọ̀wé lẹ̀ ṣé wọn ní fi kún sí wọn ní yọ kó. Ó dàbí fíìmù yìí Sáwóróndé, bàbá Fálétí ní kí Òrèbé ó ní kó bóun kọ lẹ́tà sẹ́gbẹ̀ẹ́ rẹ̀ nígboro. Òrèbé tí wọ́n máa ń kọ lẹ́tà yẹn ó ti ń kọ lẹ́tà yẹn ó ti ń kọ lẹ́tà yẹn, ó wá díjọ́ kan bá wá ní Òrèbé ó yá kọ lẹ́tà ká lẹ́tà tó kọ fún mi. Òrèbé bá ń fọwọ́ ha orí tó túmọ̀ sí pé Òrèbé gan ò mọ̀ kọ, in tó wù lórèbé kan ń kọ́ lẹ̀. Prophet Muhammad ò mọ̀ kọ bẹ́ẹ̀ ni ò mọ̀ ká. Àwọn kàlífà rẹ̀ àwọn ni wọ́n ń kọ ní ilẹ̀ fún, tó túmọ̀ sí pé in tó bá wù àwọn gangan làwọn gangan ó kọ kalẹ̀. Wọn àdẹ̀ kówé ìjọ lójú rẹ̀, nígbà tó kú tán ni wọ́n tó kó jọ. Ìwé tà sí lójú ẹni tó níwèé gangan tó wá lọ tán tá a wá kó jọ. Ẹ̀rí pé inú Kùránì àwọn níbì kan bẹ wọ́n ní ká mọtí, ńgbòyá wọ́n ní tá a bá lọ mọ́sálásí tá a fẹ́ lọ kírun nìkan ni ká má mọtí, ńgbòyá wọ́n tún ní ká tẹ̀ mọ́ mọ́ pẹ́ẹ́pẹ́, tó túmọ̀ sí wípé ẹ̀rí pé wọ́n ti dọ́kítọ̀ àwọn kankan bíbẹ̀, wọ́n ti pàṣípàṣẹ àwọn kankan. Bọ̀bí tèmi lọ́kọ́ yẹn mọ̀jẹ̀ kan gbé ọ́n gógó pé ẹ̀sìn ìṣẹ̀ṣe ò níwèé, ìṣẹ̀ṣe ní ìwé, àkọsórí ní ìwé hàn bàbá wa. Hàn bàbá wo ní bẹ́ẹ̀ mi ọ̀bá ti ẹ̀ kàwé èmi kọ́gbọ́n orí mi, àkọsórí ní ìwé hàn bàbá wa. And ìmọ̀ yẹn wọ́n pass from one generation to another generation tí ó dẹ̀ fi sọnù dòní. Àwọn Lárúbáwá ò ní làákàyè ni, tó ń bá ní làákàyè wọn ò ní kọ́ lẹ́nu ìwé wọn ní làákàyè ni. Wọ́n dẹ̀ sọ fún wa wípé wọ́n rẹ́kọ̀dù ẹ̀ sínú awọ ẹran, wọ́n náà rẹ́kọ̀dù ẹ̀ sínú àpáta nǹkan. Ẹ jẹ́ kí wọ́n kó àwọn awọ ẹran ẹ̀ jáde fún wa lónìí káàrí, ẹ jẹ́ kán kó jáde fún wa because I believe àwọn kẹ́ gbọ́dọ̀ já tí fact tó yẹ kó wà ní library wọn, tó yẹ kó wà ní museum wọn, ẹ jẹ́ wọ́n kó jáde fún wa. Àpáta tí wọ́n rẹ́kọ̀dù ẹ̀ sí yẹn, ẹ jẹ́ kó fàpáta yẹn wá. Àràpáta àríwé àráwé ẹran àrí nǹkan. Meaning that tó bá ti fẹ́ kí wọ́n tọwọ́ bọ ẹ̀sìn rẹ lójú, má tọwọ́ bọ̀ ṣẹ̀ṣẹ̀ lójú, rọra fi ṣẹ̀ṣẹ̀ lẹ̀ jẹ́jẹ́. Tó bá lóko tó bá lóko ṣẹ̀ṣẹ̀. Orin tá a máa kọ pé ẹ má pè mí kí n wá kírun, kò sẹ́ni tí mo pè pé kó wá ṣe fá. Ìṣẹ̀ṣe ò kí ń polongo, ìṣẹ̀ṣe kì í polongo fúnra ara àwọn èèyàn. Ìró kan la gbọ́ la fi yà wá ní Haúsá, ìró awo la gbọ́ la fi yà tá a fi yà wá sọ́dọ̀ awo. Gbìnrín la gbọ́ ní marọ́, alágbẹ̀dẹ kì í pe ni kó ká yà. Ìró alágbẹ̀dẹ náà la máa gbọ́ tá a fi máa lọ sọ́dọ̀ rẹ̀. Gbogbo àwọn tán wà ní ìṣẹ̀ṣe lónìí kò sẹ́ni kankan tó ń ṣe ẹ wá gba Fábí olùgbàlà yín, Ifá ń bẹ bó ti wà látàyè ẹjọ́ ń bẹ́ẹ̀ náà ni ó máa wá dídí títí dì sí yìí. Tẹ́ ẹ̀ bá ṣe Ifá ẹ máa wọ́n iná wo bàbá rẹ̀ ló dáná ni, tí bàbá rẹ̀ ló dálùjọ́ náà ni. So meaning that ẹ jẹ́ ká ṣe kí ni, ẹ jẹ́ àfìrà wa lẹ̀. Ifá tí o sọ pé á bẹ́ wọn lórí bí ìyá ìkòrá ní babaláyé rí owó, ẹ lé wọn kẹ́ ṣe pa wọn. Ti dákẹ́ o. Ẹ ṣé bàbá mi, inú mi dùn. Ẹ ṣé mo dúpẹ́. Ṣé ti gbọ́ báyìí? Ẹ̀yin èèyàn ṣé gbọ́ báyìí? So bí ó ṣe rí
nìyẹn àwọn bàbá wa Elédùmarè lọ sí nígbà tí wọ́n wà ní ayé àwọn kẹ̀dẹ̀rẹ̀ irúnmọlẹ̀ ni wọ́n ò lè fi irúnmọlẹ̀ tí Olódùmarè fọwọ́ rẹ̀ dá tó jẹ́ pé kò sẹ́ni bọ́dì tó bí wọn ìgbà tó fẹ́ kú náà kò lè sọ pé orí ojú olórí irúnmọlẹ̀ kan lélẹ́yìí ọ̀pọ̀ kú bí àwọn èèyàn ṣe ń kú Olódùmarè ni wọ́n sìn direct tí òkè ìpọ̀rí wọn gbogbo yín lẹ ti mọ̀ kan tó ń jókè ìpọ̀rí bàbá wa ti ṣàlàyé fún wa àwọn ènìyàn nínú ara tó jẹ́ wípé ẹlẹ́ṣẹ̀ ni wá tó jẹ́ wípé àti ẹ̀wọ̀n tó láti dúró lẹ́gbẹ̀ẹ́ àwọn irúnmọlẹ̀ yẹn ká má wá sọ wípé Olódùmarè kò tó lè lọ síwájú òkè ìpọ̀rí ẹ̀kọ́ fẹ́ǹsì yìí òkè ìpọ̀rí tí wọ́n sìn yìí àwọn irúnmọlẹ̀ wa ló ń dẹ̀ ó bà ká wà so double way làwọn fi communicate with Olódùmarè communicate sí through òkè ìpọ̀rí wa àwọn òkè ìpọ̀rí wa ló máa wá àwọn irúnmọlẹ̀ wa ló máa wá take request wa látara òkè ìpọ̀rí wa ló máa bá wa take ìfọ́dọ̀ Olódùmarè because àwa ò mọ̀ so ká tó fèsì òkè ìpọ̀rí wa yẹn gọ́ńgà ní tá a bá ṣe àwọn nǹkan tí ò mọ̀ ó ní nǹkan tá a tún máa ṣe ká tó lè wà wọ́ọ̀dì láti lọ sọ pé a fẹ́ lọ súnmọ́ ifá wa a fẹ́ lọ súnmọ́ igi wa ká má wá sọ wípé àwa fẹ́ sọ pé Olódùmarè direct so gbogbo àwọn tó mú yín tó mú àwọn jókòó pẹ̀lú Olódùmarè àwọn ṣe mítì pẹ̀lú Olódùmarè àwọn mú tí pẹ̀lú Olódùmarè àbí táwọn bá ṣe Olódùmarè máa pè àwọn wọ́n máa àjọ máa discuss wọ́n máa sọ fún ókè mo wo fídíò kan láìpẹ́ yìí máa yẹ bá ní àfá àkọ́kọ́ lè lọ sí iná o àfá ò lè lọ sí iná rárá wípé tí àfá bá ṣe nǹkan tí ò dá pé Ọlọ́run máa pe àfá yẹn àwa òun àtàfá yẹn lọ́jọ́ máa discuss lọ́lọ́run máa sọ pé nǹkan tó ṣe mo ní Ọlọ́run ẹ wá ti wá sọ Ọlọ́run káàtó ẹ ti wá sọ di igbá àtàyè ẹ ti wá sọ Ọlọ́run di nǹkan tó jẹ́ wípé ẹ kàn lè máa fi wọlé anyhow ẹ kàn lánàá gbàgbà ẹ pe Ọlọ́run yìí ó wá ní ẹ̀ka fún àbáṣe nǹkan tí ọ̀gá Ọlọ́run máa pè é ní Ọlọ́run fúnra rẹ̀ ló máa dìsọ́ ló máa discipline ẹ̀ àfẹ́ ò lè lọ ọ̀nà kíní kan kìkan mo dẹ̀ fi rí báyìí mo dẹ̀ wò báyìí pé àwọn èèyàn dẹ̀ ń ṣe ádọ̀kú láì aláwọ̀ àti bá lọ́ńdà irú èèyàn bẹ́ẹ̀. Ìyá Fáníkẹ́ àfáà kan sọ̀rọ̀ kan jọ́ kan àfáà yẹn àtọmọ kéwú wọ́n jọ lọ jẹun ìgbà tán wá lọ jẹun so àfáà yẹn wá ra bottle water ṣùgbọ́n tán ṣírò owó oúnjẹ Ọlọ́run rínú mi fi ba ẹnìyẹn jẹ́ o so wọn wá rántí sanwó oúnjẹ wọn wá rántí sanwó bottle water so ọmọ kí wá ní àfáà ní òun rẹ̀ ti gbàgbé ó ní ẹja lọ sanwó àfáà ṣé nẹ́tíwọ̀kì mi ni àbí ti yín. ok ṣé ẹ gbọ́ báyìí. ok a ti ń gbọ́ padà báyìí. so wọ́n wá san gbogbo owó wọn wá rántí sanwó bottle water yẹn so ọmọ kí wá ní ànàkúnmílà àmà san bottle water ẹsẹ̀ máa nì àfàbá ni mo kórè ẹ lọ nínú gbogbo ẹjọ́ tó wà wájú àlà ẹni tó pààyàn ẹni tó ṣe gangan ṣé ẹjọ́ bottle water 50 naira ni aláwọ̀ wà torí ẹ̀ fi mí ná lápẹ́ torí ẹ̀ ló fi mí ná ọbẹ̀ dà kó tètè kó bá ń kọ́ self contained sínú náà kí máa lọ bẹ̀. Wow, can you imagine? So wọn ìtorí ẹ̀ la ṣe máa ń sọ fún wọn wípé Allah Olódùmarè kì í ṣe pé a fi bà anything jẹ́ because kò jọra wọn nǹkan tí ò dé jọra wọn èèyàn kì í fi wéra wọn ṣe understand so ẹ wò ó ṣe tẹ́ ẹ rí ẹ bá wa rí ìyọ̀nà tọ́pìkì yìí gan ẹ jọ ẹ̀yin tèmi ẹni tó bá ní ìbéèrè fún bàbá Fásooto kan tó lọ ẹ fi sọ́dà kọ́mẹ́ǹsì ẹ̀mí bíbélì wà ní ìbéèrè kankan tó ní gbogbo ẹlẹ́yọ̀nà mo understand pa azin bí mo ṣe wà tó bá ní kí n treat topic lórí kí làwọn bàbá wa ń ṣe àwọn lè má lè ní gbogbo àwọn fátẹ́ẹ̀kì yẹn o but mo máa treat ẹ̀ bẹ́ẹ̀ ṣe bá wa lẹ́lẹ́gbẹ́ ṣe bá wa ṣe lẹ́bẹ́lẹ́bẹ́ báyìí ni màá ṣe mo understand pa so in case bóyá alẹ́ nìkan tó ní béèrè kan àbí kejì lórí tọ́pìkì pé ókè tí èyí tí bàbá wa ìtọ́ ti bá wa yànnà lọ gbogbo ẹ̀ báyìí ẹ jọ̀ọ́ ẹ fi sórí comment section ṣé ti rí àwọn èèyàn ní understand everything. táwọn Yorùbá ti tán bá ti sọ pé àwọn méjì ni ìṣẹ́dá kẹ́ send question tẹ́ bá ti send question ẹ send star sí àfààní nǹkan méjì ni ẹ má wá bí ẹ sọ pé ẹ send kankan
ẹ ẹ send ṣé the bàbá question mi àbí kẹ́ ṣẹ́rí send the gbogbo coin. wọn ló sọ pé àwọn understand àwọn gbogbo wọn ló sọ pé àwọn understand ṣe ti báyìí very very excellent ẹ mọ̀ pé bàbá Fásótó is a teacher naturally ọ̀tẹ̀ nídìí láti lọ sí sùkúl láti lọ kọ́ṣẹ́ teacher bọ́ Elédùmarè ló fún wọn ní ẹ̀bùn yẹn wọ́n lè kọ́yàn ó yẹ pé inú yá ẹ̀wọ̀ á máa dùn mọ́ yín ni bá bá ṣe ń kọ́ yín so I think wọ́n ní Ọ̀rúnmìlà and Ọbàtálá came at the same time. Okay, ẹnìkan béèrè question yẹn is not part of our topic but ẹ bá lè bá wa dá wọn lò. Wọ́n ní ṣé Ọ̀rúnmìlà àti Ọbàtálá pé ṣé ìgbà kan náà ni wọ́n wá sílé ayé. n tẹ́ mọ̀ pé àwọn irúnmọlẹ̀ wa but a ti mọ̀ pé Ọbàtálá ní bàbá arúgbó àgbà ni àgbà òòṣà ni so Ọbàtálá wá àwọn Ọ̀rúnmìlà wá ṣùgbọ́n Ògún ṣáájú gbogbo wọn Ògún ṣáwájú because wọ́n sọ pé Ògún olúlànà ọ̀la Ògún ló lànà táwọn irúnmọlẹ̀ tọ̀ wá sílé ayé so clarity ti wà so Ògún ló lànà táwọn irúnmọlẹ̀ tọ̀ wá sílé ayé. Okay. But ẹnìkan ló wá ẹnìkan ló tẹ̀lé ẹnìkan ló ṣe gangan wọn fi ìyẹn kọ́ náà fi yan àgbà. So as far as I'm concerned it is not relevant ẹni tó kọ́kọ́ wá àbẹ́ ẹni tó kọ́kọ́ wá the only thing táwa mọ̀ ni wípé ètò létò ni Olódùmarè tó lé ayé yìí kì í ṣe pé Olódùmarè kọ̀ dálé ayé yìí ó rán àwọn orúkọ ẹ̀yẹ wá from batch to another gradually wọ́n máa ṣe lè tó bá ṣe lè tí wọ́n bá tún lè ṣe dáadáa wọ́n á tún lọ bọ́ Olódùmarè àwọn Olódùmarè àmàlí ṣe ìgbà tí Olódùmarè láwọn 16 ìwálé ayé tí ìyá wa Ọ̀ṣunṣẹ̀ǹgẹ̀ṣẹ̀ wà láàrin tí wọ́n rí ṣe tí wọ́n kó ìyá Ọ̀ṣunṣẹ̀ǹgẹ̀ṣẹ̀ tí wọ́n kó ní ẹ̀kẹ́rẹ́ tí wọ́n wò pé torí pójú obìnrin tí wọ́n try gbogbo ẹ̀ tí wọ́n rí ṣe wọ́n padà lọ sọ́dọ̀ Olódùmarè ilé ayé tó rán wa wọ́n kà lọ àárín ṣe o kí ló ń ṣẹlẹ̀ bàbá ok ẹ̀yin 16 ni mo rán lọ lé ayé náà ẹ̀yin 15 lélẹ̀ ẹyọkan yòókù tó wà lára àwọn obìnrin wà òun wà wákàn ní kásáré wá sọ fún ọdún ẹ̀ náà lẹ máa wá padà sí. So one of the beauty of ìṣẹ̀ṣe tí mo love òun ni wípé ìṣẹ̀ṣe recognize obìnrin ìṣẹ̀ṣe ò kó ní obìnrin kéré bí àwọn ẹ̀sìn àjòjì tí wọ́n wá sílẹ̀ wa because táwọn bàbá wa tí wọ́n bá ń sọ̀rọ̀ nípa obìnrin ló máa ń sábà kò tí fàyè wípé Olódùmarè gan òkú ní obìnrin kéré ló ṣe fi obìnrin sáàárín àwọn ọkùnrin tó kọ́kọ́ tó rán wá nígbà tí wọn ò dẹ̀ fi titi ẹ̀ ṣe gbogbo nǹkan tí wọ́n fẹ́ ṣe pátákó wọ́ Olódùmarè ò dẹ̀ ń ṣe kò ń jìjà ẹ̀bi kò ń gbẹ̀bí fẹ́lẹ́rìn wọ́n rán wọn pé ẹ padà Olódùmarè ní power láti sọ pé ẹ̀sùn tẹ́ bá wà jẹ́ kí n máa yanjú ẹ̀ náà ó ní kẹ́ padà kẹ́ lọ bá obìnrin yẹn obìnrin tẹ́yìn ò tẹ́ tí ẹ recognize ẹ padà kẹ́ lọ bá ó ní ìgbà tẹ́ bá tó fi ìmọ̀ obìnrin yẹn ṣe kí gbogbo nǹkan tẹ́ dáwọ́ yín lé kó ba lè kó tó yọrí sí rere so to me there is no relevance in bóyá Ògún ló kọ́kọ́ wá bóyá Ṣàngó ló kọ́kọ́ wá bóyá Ọbàtálá bóyá Ọ̀rúnmìlà gbogbo alámọ̀ pé bàbá arúgbó ni Ọbàtálá òun ni nọ́mbà 1 nínú gbogbo àwọn irúnmọlẹ̀ kí according to Ifá tí mo gbọ́ gan Ọbàtálá gan ló sọ̀rẹ́ńdà fún Ọ̀rúnmìlà nínú Ifá tó gbé fún bàbá wa Ọ̀rúnmìlà tí Ọ̀rúnmìlà fi wá di aṣíájú gbogbo wọn títí di ọ̀la. ọmọ kékeré l'Ọ̀rúnmìlà akéré ẹgbọ́n tí wọ́n sọ pé akéré fọgbọ́n kéré finú ṣọgbọ́n bẹ́ẹ̀ ni so bàbá Ọbàtálá òun ni ó hand over fún Ọ̀rúnmìlà pé Ọ̀rúnmìlà mo gbà fún ẹ àbí bẹ́ẹ̀ kọ́ bàbá mi. bó ṣe rí nìyẹn. So bó ṣe jẹ́jẹ́jẹ́ tún wò ẹ jọ̀ọ́ ẹ béèrè related question please answer my question what's your question Ògúnlákáyé Ọ̀ṣìnmọlẹ̀. ok wọ́n ní uge ta ló fọ́ọ̀sù lẹ́rìndínlógún ní kálíbà béèrè of course Ọ̀rúnmìlà ló fún lẹ́rìndínlógún. bẹ́ẹ̀ ni according to Ifá Ọ̀rúnmìlà ló fún Ọ̀ṣunṣẹ̀ǹgẹ̀ṣẹ̀ lẹ́rìndínlógún nígbà tó fẹ́ Ọ̀yọ́ Ọ̀ṣun. àwọn àlejò dẹ̀ ń wá so kò sẹ́ni tó fẹ́ dá wọn lóhùn meanwhile Ọ̀ṣun is the fast learner so nínú àwọn Ifá t'Ọ̀rúnmìlà máa ń kí Ọ̀ṣun máa ń ràn wọn kọ̀ọ̀kan ló jẹ́ pé tẹ́ bá wo ìṣọwọ́ kí òòṣà ìṣọwọ́ kẹ́rìndínlógún
ẹ rí i pé àwọn ibìkan bẹ́ẹ̀ tó ti fẹ́ farapẹ́ Ifá, àwọn ibìkan bẹ́ẹ̀ tí ò farapẹ́, àwọn ibìkan bẹ́ẹ̀ tó yẹ pé ètè kì í ṣe Ọbàtálá. Kódà Ọ̀rúnmìlà náà padà wẹ ẹ̀ẹ́dínlógún fún Ọbàtálá, ó wẹ ẹ̀ẹ́dínlógún fún Ọbàtálá. So Ọ̀rúnmìlà ló ní, because Ọ̀rúnmìlà nìkan ló ní Ifá, òun nìkan ló ní èdè yìí. Ìkíní ẹ̀ ló fẹ́ di èdè àìyedè láàrin àwa àti ìyálòsà kan ní orí TikTok níjó ní tán láwọn babaláwo nìkan sọ pé àwọn nìkan ni àwọn làwọn nímọ̀ pé ẹ̀ẹ́dínlógún kọ́. Nígbà tó máa sọ àwọn odò ẹ̀ẹ́dínlógún, ó ní òdì, ó ní Ògúndá. Mo ní òdì Ògúndá, inú Ifá náà ni òdì àtògúndá, the fragment of Ifá òun ni ẹ̀ẹ́dínlógún. But nǹkan tí ó kàn yáwọn èèyàn ni wípé ọ̀rọ̀ fátà ń sọ yìí gbogbo wa la ní Ifá, but kò yá àwọn èèyàn gbogbo wa la ní Ifá. Oníṣàngó lè kọ́fá, Ọlọ́ṣun lè kọ́fá, ẹlẹ́gbẹ́ lè kọ́fá, but àwọn èèyàn ti wò wípé ẹni tó bá jẹ́ Ọlọ́runmìlà nìkan ló ní Ifá. No, wọn àmọ́ wípé àwọn náà lè kọ́fá, but ṣe mọ̀ pé ká tó kọ́fá iṣẹ́ ńlá ni. Ẹ wo iye ọdún kéèyàn tó kápọ́nlá, kéèyàn tó pé dé ògbèdó fún méjì lásán, kó tó abẹ́ látòrí ògbèyẹ̀kú dé òfun sẹ́ẹ̀sẹ̀ ìpínṣẹ́ ńlá ni. Wọ́n dẹ̀ ti rí pé ẹ̀ẹ́dínlógún lélẹ́yìí òun yá ń tiẹ̀ mẹ́ẹ̀ẹ́dínlógún péré. Èèyàn lè fi ọ̀sẹ̀ méjì kọ, tẹ́ẹ̀ bá jẹ́ni tó ní làákàyè dáadáa, láàrin ọ̀sẹ̀ méjì yóò kọ. Kò dẹ̀ tó dàbí Fátà sọ pé lójú èjì ògbè lásán ìyẹn lè kó ẹsẹ̀ mẹ́ẹ̀ẹ́dínlógún. ọ̀rọ̀ ẹ̀ẹ́dínlógún ò rí bẹ́ẹ̀ tiẹ̀. Ó gbè lẹ́yìn kó màṣẹ rẹ̀ pa báyìí lórí báyìí lórí báyìí lórí báyìí lórí báyìí lórí, kó sì bọ́ sórí èjì òkò, kó bọ́ sórí èjìlá sẹ́bọra, kó bọ́ sórí Ògúndá, kó bọ́ sórí Ọ̀wọ́nrín, kó dẹ̀ kọ́ àwọn kìíní yẹn. Tẹ́ẹ̀ bá fẹ́ kọ́ èjì ògbèdó fún méjì gan nu Fá gan, ìyẹn lè fọdún mẹ́ta kọ́. Tẹ́ẹ̀ bá fẹ́ mọ wá lẹ́sẹ̀ mẹ́ẹ̀ẹ́dínlógún. So Ifá, torí pé Ifá ṣòro kọ́, ẹni ọba gbọ́n sásá ní kọ́fá. So torí ẹ̀ lọ́pọ̀lọpọ̀ èèyàn ṣe ń sá. Ẹ rí i pé nísìnyí ẹlòmíì lè sọ pé òun wo eégún núgò, ẹlòmíì lè sọ pé òun wo omi, ẹlòmíì lè sọ pé òun wà tẹ́lẹ̀wọ́. Kí lórí látẹ́lẹwọ́ tó ń wò tó yẹ kó lọ kọ́ Ifá? Ifá ni ó sọ̀rọ̀ tí ó ṣe kí náà ti pè. Bọ̀ àwọn èèyàn ti rò pé táwọn bá jẹ́ ọlọ́sùn àwọn ò lè kọ́fá, everybody ló lè kọ́fá. Sòfà tó jẹ́ pé Ifá gẹ́gẹ́ náà ló kúkú tẹ̀lé ayé dúró. But tẹ́ bá ti sọ̀rọ̀ débi ọ̀rọ̀ Fá, àwọn yóò ní àìrọ́ o, wọ́n ń sọ wípé Ọ̀rúnmìlà ló ga jù. Ọ̀rúnmìlà kọ́ là ń sọ, Ifá là ń sọ in this context. Ohun Olódùmarè ni. So nǹkan tó jáde látọ̀dọ̀ Olódùmarè direct ni. So kò ń ṣe Ọ̀rúnmìlà ló kàn kó fún ni. Ọ̀rúnmìlà ló kó fún pé kó distribute ẹ̀ ni. Distributor l'Ọ̀rúnmìlà. Bẹ́ẹ̀ni. So tàbá dẹ̀ kórìíra ẹlẹ́jọ́ ẹni, ẹ̀bí lákàn máa jẹ́. Tàbá sọ pé torí pé nẹ́tíwọ́ọ̀kì ẹ̀ tẹ̀ dájú MTN lọ, mi ì sì polówó. Tàbá sọ pé nẹ́tíwọ́ọ̀kì kan dáa jù kan lọ, tàbá sọ pé torí pé ètò dáa yẹn ọ̀tá wa ló ṣe, táwa súnmọ́, á kàn wà lókun ni, èèyàn kàn ní rí nẹ́tíwọ́ọ̀kì kankan lóní. Bẹ́ẹ̀ lọ̀rọ̀ Ifá ṣe jẹ́. Bẹ́ẹ̀ni, ẹ ṣé bàbá wa. Kí ni bàbá ẹni yèyé ní? Well done, sir. Can I ask a question? I saw more posts on TikTok. Is it true here that some of the Olosun that doesn't learn ẹ̀rìndínlógún and they know it and they can sit down and see Olorisa? Ṣé question yẹn yé yín? Pé àwọn tí ó kọ kankan irọ́ pátápátá gbà dé. Ọ̀yàgò mọ́ lọ. Pọ́blẹ́mù táwọn èèyàn wá ní ni wípé initiation sọ̀yàn di proficient Olorisa yẹn. Ibi táwọn èèyàn ti ń dàpọ̀ nìyẹn. Pé o tẹ fáwọn sọ di babaláwo, ẹ̀kọ́ ní sọ̀yàn di babaláwo, ẹ̀kọ́ ní sọ̀yàn di ìyálórìṣà. Kó kàn jẹ́ kó ṣe orò devotee lásán ni ọ́. Orò sọ di ìyálórìṣà. Ẹ̀kọ́ gangan ni ó sọ di ìyálórìṣà. And that is ibi táwọn èèyàn wá ti ń gbé gbági nìyẹn. Ìbí tí wọ́n sọ fáwọn èèyàn pé ìyàtọ̀ wà láàrin babaláwo àtònífá. Mo kọ́fá, mò ń ṣiṣẹ́ ní ilé iṣẹ́ ìjọba, mi ì dáhùn àlejò kankan lóhùn tèmi, but màá lọ lé Ifá. Tí n bá bímọ àwọn onífá ló máa sọ mi lórúkọ, onífá ni mí, olùsìn ọ̀pẹ. But mo wá jókòó, ọ̀yá o, ẹ wá dáfá lọ́dọ̀ mi o, mo ti àwọn èèyàn fá, mo náà máa olóríṣiríṣi tí mò ń kọ́ fá, babaláwo ni mí. So olùsìn òòṣà náà yàtọ̀ sí ìyálórìṣà àti babalórìṣà, but ojú táwọn èèyàn fi ń wo ìyálórìṣà babalórìṣà nísìnyí ti yàtọ̀. Tó bá sáà ti sọ̀rọ̀ òòṣà tó sọ̀rọ̀ ẹgbẹ́ tán digbé ẹgbẹ́ fún ọ, àbí tí wọn náà rí àwọ̀ ẹgbẹ́ jọ́ kẹta ní ó bá lọ kúnlé rẹ̀ ní funfun, òun náà rí iṣu kòkò mọ́lẹ̀ rú dúdú, òun náà bọ̀ já lọ́rẹ́ ẹ̀ẹ́dínlógún.
àwọn irú àwọn bẹ́ẹ̀ lẹ́mọ̀ bá tí wọ́n mọ̀ tán kándù sí di òòṣà wọn aago ṣọ́ọ̀ṣì wà níbẹ̀ àwọn ọba jó lómi tútù ẹlòmíì gan ọ̀rẹ́ lè gbé babaláyé báìbù owó sẹ́gbẹ̀ẹ́ ó lè gbé wọ́n á báìbù tún gbé báìbù sẹ́gbẹ̀ẹ́ síbẹ̀ wọ́n á tún gbé àtíkè sí di ẹgbẹ́ ẹ ẹ lákòókò tún láti ké rí sí ẹgbẹ́ cross di ẹgbẹ́ gan bẹ́ẹ̀ ẹ rí ẹ cross. tún rí cross níbẹ̀ so ẹ ti rí i pé tí wọ́n bá wá kọrin ẹgbẹ́ wọ́n á máa wá kọrin kérúbù di ẹgbẹ́ torí pé wọn ò lẹ́kọ̀ọ́ wọn àmọ́ eré ìtàn fẹ́ ṣe bíbẹ̀ so bó ṣe rí nìyẹn. Okay. So Adébáyọ̀ bàbá àtúnṣe inú mi ẹ̀rẹ̀ dùn pé inú mi dùn pé ẹ ti dáhùn question yẹn without even so ẹ ṣé bàbá mi mi fẹ́ kí ètò yìí kó gùn jù àti already ṣe 1 hour 15 minutes ẹ̀yin tẹ́ bá ní more question tẹ́ fẹ́ bi bàbá Ifasooto ẹ lọ sórí DM wọn ẹ̀yin tẹ́ bá ti follow wọn ẹ follow wọn sí ẹ lọ sórí DM wọn kẹ́ lọ subscribe sí YouTube mi o ẹ jọ̀ọ́ ẹ bá mi subscribe sí YouTube mi o Olóòótọ́ TV ẹ jọ̀ọ́ o. Tẹ́ bá ti ṣe tán ẹ fi sí comment section Olóòótọ́ TV ẹ bá wọn subscribe ẹ máa rí oríṣiríṣi ẹ̀kọ́ lórí Olóòótọ́ tẹ́ fẹ́ mọ̀ so kẹ́dẹ̀ DM wọn any question tẹ́ bá tún ní lẹ́yìn eléyìí so àti bíbá ni a máa ń di ètò tọ́pìkì wa kí ni àwọn irúnmọlẹ̀ wa àti àwọn òrìṣà wa kí ni wọ́n sì ta ni wọ́n sì ń gbà tí wọ́n wálé ayé ẹ̀yin tẹ́ bá ṣẹ̀ṣẹ̀ ń join wa tí ẹ bá wa bẹ̀rẹ̀ ẹ dákun ẹ jẹ́ ń sọ èdè sí yín ní ìrọ̀lẹ́ yìí ẹ dákun ẹ bá wa sí ẹ̀rẹ̀ sí gbogbo platform tí ẹ bá wà ẹ dákun a ti bẹ̀rẹ̀ láti lọ́nà wá ìlú parí ẹni tó bá wà wò láti bẹ̀rẹ̀ so interesting so knowledgeable I'm so excited actually bàbá Ifasooto ẹlẹ́rìí ìpín apá kejì àwọn kan láwọn òfin mi wọ̀ lórí YouTube ẹ bá mi wo ẹ jọ̀ọ́ ẹ bá wa sọ̀rọ̀ lórí ẹlẹ́rìí ìpín apá kejì. ẹ wo mo bẹ̀ yín ẹ wo ẹ dákun ẹ bá mi wo ẹlẹ́rìí ìpín apá kejì ẹ nítorí burúkú ọmọ yóò níyàwó. ẹ̀yin tẹ́ ẹ bá tí wo part 1 ẹlẹ́rìí ìpín apá kìíní ẹ ti miss so bọ̀tẹ̀yìn lẹ́ máa enjoy ẹ̀ nítorí ẹ̀ láti kúrò mọ́ àwa tá a kọ́kọ́ wo part 1 àwa gbé wa sórí scale báyìí la ṣe dúró kó tó bá wa release part 2 so ẹ̀yin tẹ́ bá tí wo part 1 ẹ lọ wo part 1 bẹ́ẹ̀ bá ṣe wo part 1 ní alẹ́ yìí tó bá fi máa tún di ọ̀la ẹ sì gbé part 2 sí tẹ̀bí ṣe weekend ẹ̀yin tẹ́ sí wo part 1 tàti jọ ń dúró de part 2 láti joy part 2 ti jáde ẹlẹ́rìí ìpín ẹ lọ bá wa wò lórí Yorùbáwood báyìí lẹ ṣe máa wá ohun tí ò ní ṣì ẹ táìpù ẹlẹ́rìí bí mo ṣe fi sórí tọ́pìkì yìí then space ìpín ẹ ti rí part 1 and 2 ẹlẹ́rìí ìpín orí Yorùbáwood ẹ ti máa rí wò ní orí YouTube ẹ jọ̀ọ́ bẹ́ẹ̀ bá ṣe ń wò tẹ́yìn náà nǹkan gbọ́n ẹ má dàjẹ́ ẹ má ṣe ṣọ́pẹ̀ lò ẹ má wà sẹ́lífíṣì ẹ má dẹ̀dá ẹ̀yin náà bá wa ṣí ẹ̀ fáwọn olólùfẹ́ yín ṣe ti understand sódà gbogbo àwọn irọ́ gbogbo àwọn lámbà tí wọ́n ti gbélẹ̀ fún wa láti ìjọ lórí ọ̀rọ̀ ìṣẹ̀ṣe ojú ẹ̀yin náà máa là díẹ̀díẹ̀ ẹ jẹ́ ká encourage babaláwo wa kí wọ́n bá lè bá wa máa ṣe irú àwọn fíìmù báyìí táwa náà máa wò ó mo sọ fún yín last time mo ní Nollywood wà lára nǹkan tí wọ́n fi bà ìṣẹ̀ṣe wa jẹ́ Nollywood yẹn náà la tún máa lò la fi máa correct ẹ̀ nítorí ẹ̀ ní Irunmole ṣe gbèrú bàbá wa Ifasooto ìlú bàbá wa jù sáàrin wọn ṣe understand so ẹ jọ̀ọ́ nítorí Elédùmarè ẹ bá wa lọ wo ẹlẹ́rìí ìpín bẹ́ẹ̀ bá lè ṣe ń wò ẹ mọ̀ dà wò ẹ mọ̀ sí rẹ̀ ẹ bá a share lórí Facebook yín ẹ bá a share lórí WhatsApp yín ẹ bá a share lórí gbogbo platform tẹ wà pátápátá bẹ́ẹ̀ dẹ̀ ṣe ń ṣe ibi tẹ́ ti mú owó lẹ fi ra dátà kò ní tán bẹ́ẹ̀ láṣẹ Ifá láṣẹ Olódùmarè bàbá wa Ifasooto ṣe ní ìkọ̀kọ̀ tẹ fẹ́ sọ fún apá tó máa lọ. àwọn èèyàn tiẹ̀ ti sọ̀rọ̀ so nice I love the movie ẹjọ́ tún bá mi wò dáadáa ẹ bá mi wò àwọn èèyàn tí ì wo fíìmù yìí dáadáa tí bá mọ̀ ní mi bá má ti gbà pàkejì ẹ jáde àwọn èèyàn tí ì wò dáadáa ó yẹ bá mi gbà wò ọmọ wò ẹ má wọrí ọmọ wò a máa wò a dẹ̀ máa ṣí ẹ a máa ṣí ẹ má wọrí ó máa wọ ẹlẹ́rìí tí máa ẹ lọ́kọ́ ní mi ni mo sọ fún yín ẹlẹ́rìí tí máa wọ 1
èmi ọ̀yẹ́ ni ẹ mo bá mi sọ wò fún yín. ẹ̀yin èèyàn ṣé kí n sọ àṣírí kan fún yín kí n sọ àṣírí kan fún yín fíìmù kan ń bọ̀ látọ̀dọ̀ mi yé ó máa gbóná ju ẹlẹ́rìí pin lọ Mukaila Àdìmúlà ní táìtù ẹ̀ ayé Mukaila Àdìmúlà ẹ wò fíìmù ẹ gbádùn fíìmù yẹn gbogbo àwọn sàkámà ń jẹ ìtàn sọ gbogbo ẹ má wọ gbogbo ẹ lákó síbi ibẹ̀ ìní sọjọ́ tí ó jáde fún yín ẹ bá mi so ẹ subscribe lọ bá sórí wọn wo Olóòótọ́ TV ẹlẹ́rìí ìpín o ẹ gbẹrú má ẹ̀ láìkẹ jáde sí o. ẹ má ti ṣe wá ẹ má sẹnu yín di wá ẹ bá mi subscribe sórí Olóòótọ́ TV kẹ wá máa sọ látòní lọ Mukaila Àdìmúlà máa láìkẹ fíìmù náà fi bá àṣẹ ṣe wá jẹ́ fíìmù yẹn náà la máa tó fi tún ṣe padà. ìgbà wo lẹ máa gbé yẹn jáde bàbá fún ṣé Mukaila Àdìmúlà kò tí kódà àti ẹ̀ tí ìsàsọ rẹ̀ a sì fẹ́ kó náà ṣe láti. so ẹlẹ́rìí ìpín yẹn lẹ fẹ́ fi fún one condition àbí tó tá bá ti wọ ẹlẹ́rìí ìpín wọ 1 million ẹ wá gbé yẹn jáde ẹ gbé àbí. 1 million ó yá ẹ bá mi gbé I will watch it ẹ and àwọ̀ ẹ má wọrí àwọ̀ Kọ́lá Fọlábí ẹjọ́ ẹ bá mi wọ́ yẹ lọ wò what is ẹ má wọrí àbọ̀ Olóòótọ́ ọmọ TV. àti fine àwọ̀. so ṣe rí ẹni kò sọ fẹ́ dáhùn ni wọ́n ní what's your YouTube again Olóòótọ́ TV Olóòótọ́ TV ní YouTube wọn. ẹ lọ sí YouTube mi ẹ máa rí fíìmù mi bẹ̀ ẹ máa rí àmì ìwàjà ń bẹ̀ tó sọ̀rọ̀ nípa Ifá ọ̀sẹ̀ ìtura àmì ìwàjà ẹ máa bá mi bẹ̀ Olóòótọ́ ẹ máa rí TV Ògúnlábèdé ń bẹ́ẹ̀ bẹ̀ ni ìyá Olóòótọ́ TV ẹ máa rí Ògúnlábèdé níbẹ̀ ẹ tún máa rí àwọn short film nípa Ifá ẹ máa rí níbẹ̀ ẹ máa rí àwọn nǹkan kọ̀ọ̀kan àwọn nǹkan ṣẹ̀ǹbáyé wà níbẹ̀ tẹ máa wò tẹ máa gbádùn ẹ lè wo fídíò tó wà níbẹ̀ tán ẹ lọ wò ẹ bá mi jókòó tì ẹ bá mi subscribe síbẹ̀ ẹ bá mi share rẹ̀ tó ti yé yín because ó difficult fún babaláwo kí n tọrọ owó so ó difficult fún wa láti kí n jáde kí ni ẹ dákẹ́ wá bọ̀ mí lówó ẹ̀sìn kankan o bọ̀ nǹkan tẹ̀lé ṣe fún mi tó jó lọ ni pé fíìmù mi ẹ bá mi wò YouTube mi ẹ bá mi subscribe sí níbẹ̀ Elédùmarè ẹ ṣé o adúpẹ́ ẹ bá wa wò ó ẹ bá wa wo ẹlẹ́rìí ìpín o part 1 and part 2 kẹ́dẹ̀ bá wa lọ sórí YouTube channel bàbá Ifasooto Olóòótọ́ TV Olóòótọ́ TV ó méjì ló wà níbẹ̀ Olóòótọ́ TV OLOOTO Olóòótọ́ TV ibẹ̀ ló wà lórí YouTube ẹlẹ́rìí ìpín Yorùbáhood nìyẹn wà o ẹlẹ́rìí ìpín part 1 and part 2 Yorùbáhood ibẹ̀ ni ìyẹn wà so bàbá ẹ fún wa ní ìwúre conclusion táwọn lọ. ẹ ṣe o ṣé èdè sẹ́yìn lẹ́ ń sọ ni àbí èdè bo. gbogbo ẹ̀dá kan sọ gbogbo ẹ̀ àti Ìlọrin àti Kwara àti Ọ̀yọ́ àti Ìbàdàn akọ̀ṣà ń ju gbogbo ẹ̀ papọ̀. ijó lè yẹn yóò wà tẹ̀fá báyìí àlèfùfú àbíkílò ijó wọn wà tẹ̀fá. kí lẹ wí. ijó lọ yẹn yóò wà tẹ̀fá àlèfùfú. mi gbọ́ yẹ̀wò mọ́ sí ijó lè yẹn bọ̀ wá sí tẹ̀fá àbí wọn ní tẹ̀fá ni. kódà mi ò gbọ́ yín. tọ́ ijó lè yẹn bọ̀ wá tẹ̀fá àlèfùfú. Okay mo ti àmọ́ ẹ wo bàbá Ifasooto ẹ fẹ́ ní ìwúre káwọn lọ. ẹ̀yin aráalé adúpẹ́ oníyanṣẹ́ ọlọ́bẹ̀ sí ẹ̀yin tẹ́ bá àbífẹ́ sí adúpẹ́ lọ́wọ́ tiyín náà àwa kúkọ lára dátà fún yín tẹ́ fi nífẹ̀ẹ́ wa èrò kan lẹ gbọ́ lẹ fi wálé haúsá ẹ ṣe ìfẹ́ tẹ́ni sí wa ìfẹ́ náà ní tán Elédùmarè ló mọ̀ bá mi bá yín ṣe inú yóò dùn ayọ̀ yóò kún ogun ò ní jà yín ogun ò ní jọmọ ogun ò ní jà gbogbo wa Ifá ní kóríborí jẹpẹ́ káàmọ́ ṣòfò ara wa Ifá ní kẹ̀dá bẹ̀dá jẹpẹ́ káàmọ́ ṣòfò ara wa dúrà fún ọ̀wọ́nrín sáwó lọ sílé rẹ̀ tẹ̀ ǹjẹ́ kóríborí jẹpẹ́ káàmọ́ tètè kú kẹ̀dá bẹ̀dá jẹpẹ́ káàmọ́ ṣòfò ara wa àti èmi àtẹ̀yìn àtìyá tó jẹ́ òsì wa tí wọ́n jẹ́ pìrìsẹ́ńtà wa ẹnì kọ̀ọ̀kan wa à ní fojú sunkún ara wa ó di wọ̀ bí ọjọ́ rọ̀ ẹ ṣé o. àṣẹ o ẹ ṣé o bàbá mi ọgá ẹ ti sáré kúrò lórí ìlànà ìtòkè ìpínlẹ̀ kìíní ní ṣá so ẹ̀yin tèmi ẹ̀yin ìyá mi ẹ̀yin bàbá mi gbogbo ìwúre tí wọ́n ṣe fún wa bọ́ ti wí náà bẹ́ẹ̀ ló ṣe máa rí láṣẹ Ifá láṣẹ Olódùmarè ṣé ti rí pé kíní yìí ó wà very simple
Eri gbogbo nǹkan tó máa ń múlẹ̀ tó máa ń béèrè àwọn question tí ò make sense just because of pé ẹ fẹ́ criticize ìṣẹ̀ṣe, just because of pé ẹ fẹ́ demonize ìṣẹ̀ṣe, just because of wípé torí pé ẹ fẹ́ preach ẹ̀sìn tiyín ẹ nílò láti bà ẹ̀sìn míì jẹ́. Ṣó ti yé yín? You don't ní láti bà ẹ̀sìn míì jẹ́ láti preach ẹ̀sìn tiyín. Ẹ̀sìn tó jẹ́ wípé ẹ̀sìn yìí ẹ̀yin bá nígbà tí wọ́n gbé wá fún yín. Ṣé understand? So nílò gbogbo ẹ̀yin tẹ́ ń béèrè question, ẹ̀yin tẹ́ ń béèrè torí àtẹ̀yin tẹ́ ń béèrè torí pé ìtorí ìbàjẹ́ ṣe ti gbọ́ báyìí. Dó àmọ́ wípé àwọn kan wà tó jẹ́ wípé wọn ò ní gbọ́ náà o, wọn ò ní gbọ́ o. A ti sọ fún wọn pé okay àsìn irúnmọlẹ̀ kankan o, àsìn ẹni Olódùmarè láti ara àwọn irúnmọlẹ̀ wọn máa lé tó bá túbọ̀ làwọn tó sọ wá ẹ fi wọn lè jẹ́ wọn fi nǹkan tó ń sìn Ọlọ́run wọn lògùn, Ọlọ́run wọn ní Ṣàngó, Ọlọ́run wọn ní ọ̀ọ́ni yé sọ because wọn ò lè tà, wọn ò ní tà tí wọn ò bá sọ bẹ́ẹ̀. Wọ́n gbọ́dọ̀ bà títí èèyàn kan jẹ́ ni, wọ́n gbọ́dọ̀ bà ẹ̀sìn èèyàn kan jẹ́ ni káwọn tó lè tà nínú ẹ̀sìn tiwọn bó ṣe máa ń ṣe nìyẹn. Ṣùgbọ́n àwọn ò ní lajú wálẹ̀ kí tàlùbọ̀ kò wọ̀, a ní lajú lẹ̀ kí gbogbo nǹkan táwọn bàbá wa tí wọ́n fi sílẹ̀ fún wa, àwọn ìyá wa tí wọ́n fi sílẹ̀ fún wa kó bàjẹ́. A lot of people ayé wọn ti bàjẹ́. Nǹkan tó yẹ kí wọ́n ṣe bó ṣe yẹ kó rí nílé ayé bẹ́ẹ̀ kọ́ ló rí, torí pé kí ni, torí pé inú ẹ̀sìn àjòjì ni wọ́n bí wọn sí. Ó lè jẹ́ nǹkan ẹyọ kan péré lónìí ní ó yẹ kó máa jẹ tó jẹ́ ìwọ̀ wọn tó máa fi mú ìlọsíwájú wá sílé ayé wọn. Ṣùgbọ́n kò sí gbogbo bó ṣe fẹ́ mọ̀ nínú ẹ̀sìn àjòjì. Ìwé lásán ni wọ́n gbé fún wọn, ìwé lásán ló máa gbé kiri, sọ wọn ò lè mọ̀, wọ́n á máa ṣe nǹkan tí ò yẹ kán ṣe. Ilé ayé wọn wá máa bàjẹ́ títí gbogbo àbádojúrú. Ṣé understand? So but there is time for everything. Àsìkò ti tó láti stop gbogbo nǹkan tí wọ́n ń ṣe yẹ. Àní kó ní kálukú máa ṣẹ̀sìn ẹ̀. Àbí mi ti ẹgbà sọ fún yín níbí báyìí pé ẹni tó bá ti ṣe inú iná ló máa lọ. Ìṣẹ̀ṣe nìkan bó bá ti ṣe báyìí inú àwọn ẹlòmíín wà tó jẹ́ pé Christian ni wọ́n, Muslim ni wọ́n dẹ̀ rọra ń ṣèṣẹ̀ṣe wọn lábẹ́lẹ̀. Ibi tí ìṣẹ̀ṣe tún dùn sí nìyẹn. Ìṣẹ̀ṣe ò tún iyì ògbó yẹn, ìṣẹ̀ṣe ò tún nítorí pé orúkọ tí ń ṣe lẹ́gìrì kan wọ́n ṣe, but àwọn tó gbọ́n tí wọ́n mọ̀ nǹkan tó ń ṣe wọn ò ní bá wọn ṣe kọ́kọ́ bí ẹni tó pèrè ẹ̀ Christian tó ń ṣèṣẹ̀ṣe lábẹ́lẹ̀ sí. Tó bá lọ sí chọ́ọ̀chì tó lọ ń sọ pé ogun èṣù, ogun oṣó, gbogbo àtẹ̀kágbọ́n àjẹ́, gbogbo àtẹ̀kágbọ́n èṣù ẹ̀rí ọ̀dàgàn ẹ̀kọ́sọ̀ yẹ̀yẹ́ ó ń ṣe rẹ̀ ni. Òun go ẹni tó bá ń ṣèṣẹ̀ṣe go ní bá wọn ṣe gbogbo ẹ̀. Ṣó ti yé yín? Ẹni tó ń ṣèṣẹ̀ṣe lábẹ́lẹ̀ tó dẹ̀ ń fi another religion tó ń gbé wá fún ọ, because a lot of people wọ́n fẹ́ please àwọn èèyàn ni. A lot of people ojú wọn làwọn mọ̀ wípé ìṣẹ̀ṣe ni. Ṣé understand? Wọ́n fẹ́ please àwọn èèyàn, wọ́n fẹ́ wà relevant lójú èèyàn. Everybody kan ló máa jẹ́ bírú àwọn àbájọ àwòrán yàrá ya anybody. Borí mo máa sọ fún wọn ní ìgbà tí mo ń ṣe ẹ̀sìn tí mo ṣe láàsì, ẹ̀sìn kiriyó tí mo ṣe láàsì, mo ṣe tọkàntọkàn mi ni mi ì fi kún, mi ò lọlé babaláwo rí, mi ò tọ́jú bolé oníṣègùn kankan rí pé mò ń wá nǹkan kan. Jésù yìí la pè strictly, a pè nǹkan míì mọ́. Ìgbà tẹ́mi fi ń ṣe ẹ̀sìn àjòjì mo ṣe clean 100%. So kí ló máa wá mú mi sìn tí mo wá di oníṣẹ̀ṣe tí màá mú kan mọ́kàn náà? But kò ń ṣe everybody ló máa dàbí èmi báyìí. Ṣeré èmi gbogbo nǹkan tí mò ń ṣe yẹn àwọn tí wọ́n understand. Èmi kọ́ ni mò ń ṣe o. Mo sọ fún yín, mo ní èmi gan gbà tí mo bẹ̀rẹ̀ kíní kò yé mi. Àwọn irúnmọlẹ̀ kò sẹ́nibọ̀dì tí wọ́n ò lè lò. Ṣó ti yé yín? Kò sí anybody tí wọ́n ò lè lò. Ó ti tó time. Ẹ̀yin tẹ́ ẹ̀ understand mi. I'm using this opportunity láti sọ fẹ́yìn ọ̀rẹ́ mi, ẹ̀yin family mi, ẹ̀yin olólùfẹ́ mi tẹ́ wà concerned nípa nǹkan tí mò ń ṣe yìí. Ẹ fọkàn yín balẹ̀ o. Ṣé rí eléyìí ò ń ṣe èmi kọ́ ni mo gbéra mi jáde. Ṣó ti yé yín? Èmi kọ́ ni mò ń ṣe kíní ìfúnra mi. Àwọn irúnmọlẹ̀, àwọn tí wọ́n ní nǹkan wọn, àwọn ni wọ́n ní ló ń gbé mi jáde. Èmi fúnra mi màá ṣe show mi ìtàn gbà mí báyìí. Mo lè wo ní ẹ̀ẹ̀mejì show 1 hour plus.
show 2 hours nígbà mi mo lè wò ní ẹ̀ẹ̀mejì máa mọ̀ pé ṣé mi ni mò ń sọ gbogbo kíní ìgbà wo ni mo sọ. So from there mo gba ká mú pé okay Irunmole ò lè rán yín ṣé kẹ́kọ̀ọ́ kò possible ẹ̀yin náà ẹ̀yin gan ẹ máa mọ̀ lára yín. So kí ni mo fẹ́ kọ́ fún mi ò ní ìdí láti kọ́ torí àwọn náà ń ṣe tèmi náà tí bá bí wọ́n ní nǹkan kan tí bá ní nǹkan báyìí àwọn náà ń ṣe fún mi so kí ló dé tèmi náà ṣe wá ní jíṣẹ́ tiwọn ṣó ti yé yín. So iṣẹ́ Irunmole lèmi ń ṣe o èmi kọ́ ni mo ránra mi o Irunmole ló rán mi o ẹni kan ti fún mi lórúkọ ọ̀nà ọmọ Irunmole mo dẹ̀ accept it with all pleasure. What is the best name tí mo ní ní yẹ́ yìí ọmọ Irunmole mo love ẹ̀ bàjẹ́ torí pé àwọn ló rán mi iṣẹ́ àwọn Irunmole yìí ló rán mi iṣẹ́ wọn ni mò ń jẹ́ mi ìdẹ̀ lè ṣe kí n má jẹ èèwọ̀ ni kò sí bí mi ṣe ní jẹ because ìgbà tí wọ́n ti ń disturb mi láti ìjọ́ kí n bọ́ta tí mò ń yarí tí mò ń kọ̀ èmi náà mi ní peace kò sí peace nínú ọkàn mi until I came out ìgbà yẹn lọkàn mi ṣẹ̀ wá balẹ̀. So anybody tí Irunmole bá rán you will see it in every indications ṣó ti yé yín. So kò jù bẹ́ẹ̀ lọ ẹ̀yin tẹ́ ń bẹ̀rù ẹ̀yin fámílì mi tẹ́ ń bẹ̀rù àwọn alákatakítí bó dẹ̀ jẹ́ pé mo sì máa ṣe separate video lórí eléyìí ẹ má bẹ̀rù kò sí wàhálà kò sí nǹkan tó fẹ́ ṣe ṣó ti yé yín. ẹ̀yin ó lè fẹ́ affect yín ní àwọn tó bá mọ̀ tó bá yẹ kó mọ̀ ní tòótọ́ because tó bá fẹ́ gbé owó wọn aláwọ̀ ò lè ṣe anything Jésù ò lè ṣe anything bó ṣe rí èmi wọn ò lè fi èmi ṣe nǹkan kan èmi báyìí wọn ò lè rí èmi fi ṣe nǹkan kan àníṣe tó àyàfi tó bá jẹ́ wípé mi ni mo dìídì jáde sẹ̀ pé ó kọ̀ wù mí pé ó kéèké kọ̀ wá máa ṣe gbogbo nǹkan tí mò ń ṣe tó bá jẹ́ pé àwọn lọ dìídì tó bá jẹ́ wípé àwọn lọ ní pé kí wọ́n máa ṣe kínní wọn ò lè rí èmi fi ṣe nǹkan kan èmi ti dégun egungun ẹja mo ti há wọn lọ́rùn iṣẹ́ tí mo dẹ̀ gbé lọ́wọ́ yìí èmi ò tí ì bẹ̀rẹ̀ mo ṣẹ̀ bẹ̀rẹ̀ ni mo dẹ̀ máa ṣe pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́ tí ojú àwọn ọmọ kóòtù òjire àwọn Irunmole tí ọpọlọ wọn fi máa ṣí tójú wọn máa fi là tó fi máa mọ̀ pé báyìí ló yẹ kó rí báyìí ló ṣe yẹ kó rí. So kò ju àníri jù báyìí lọ lẹ́nu ẹ̀yin ìyá mi ẹ̀yin bàbá mi ní ọ̀la ọlọ́jẹ́ ráyè ẹ mọ̀ pé eléyìí tá a ṣe lẹ́nu yìí sí ẹ mọ̀ pé àná ló yẹ ká ṣe but àyè yìí náà ní kọ́lá kódà èmi ni mi ráyè bàbá yìí ráyè lánàá èmi ni mi ò ráyè mi mo pè ọ́ ẹ jẹ́ ká sọ léèdè ní tí ó ti yẹ yín so ní ọ̀la bàbá tó fẹ́ bá wa ṣe ètò lórí ifá àgbélẹ̀rọ ọ̀la làwọn náà fẹ́ bá wa ṣe which is Saturday Saturday yẹ ọjọ́ ọ̀run ni but màá deprive ara mi from at least for 1 hour àwa try bóyá máa ṣe náà àwọn ifá àgbélẹ̀rọ tó ti àwọn èdè tí ò ń ṣe tiwa bọ̀ àbí tí wọ́n ti manipulate torí pé wọ́n fẹ́ fi prove point tí ó ti yé yín ẹ máa gbọ́ ifá ẹ máa rẹ́rìn wọ́n máa kífá fún yín lọ́la yẹ ẹ máa rẹ́rìn wọ́n máa wá pinpoint wọ́n máa wá explain fún yín bó ṣe jẹ́ àgbélẹ̀rọ bí ò kì í ṣe ifá gidi ṣó ti yé yín. So ẹ ṣé o ẹ̀yin ìyá mi ẹ̀yin bàbá mi tí ẹ máa always support mi mo dúpẹ́ o ẹ̀yin tẹ́ ń bá wa share show wa a dúpẹ́ o bẹ ṣe ń share láṣẹ Ifá láṣẹ Olódùmarè ọwọ́ yẹ nǹkan rí lẹ fi máa ṣe ẹ̀yin tẹ́ ń tẹ love like láṣẹ Olódùmarè ọwọ́ tẹ́ fi ń tẹ love and like nǹkan rí lẹ máa fi máa gbé ọwọ́ yẹ ṣe láṣẹ Ifá láṣẹ Olódùmarè mo rí yín náà o Olódùmarè aṣọ wa ju ọ̀la lọ ẹ ṣeun mo dúpẹ́ o ire o.